Bá mi àtìlẹ́yìn mi yóò mọ̀ sí ọ̀gá. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Ayérayé mọ́dá gbogbo ògùn padà sọ́dọ̀ rẹ̀. Èyí fún ọ̀rẹ́ àjọṣe tó mú mi rìn àárín àtàrí ẹgẹ́ nínú rẹ̀. Fún gbogbo oore tí wọ́n ṣe nínú ayé mi ní gbogbo ọ̀rẹ́ àjọṣe. Fún agbára rẹ̀ èyí tó tún fún mi jáde nínú ọ̀rẹ́ àjọṣe wọn lọ́sẹ̀ tó mìíràn láti lọ ṣe rere bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dá. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù rẹ̀ ayérayé bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ mọ̀ sọ wípé ṣe ìwọ Ọlọ́run àjùlọ mo yìn ọ́ lógo mo fi àtọ́pẹ́ forúkọ rẹ̀ èyí fún gbogbo rẹ̀ àjọṣe yìí ìjẹ́ pé wọ́n mú mi rìn àrìn àtàrí igi nínú rẹ̀ èyí fún gbogbo rẹ̀ àjọṣe yìí ìtí wọ́n dàbí láàrin nínú rẹ̀ èyí fún gbogbo rẹ̀ àjọṣe yìí ìtí wọ́n ṣe mí lógo nínú rẹ̀ èyí fún gbogbo rẹ̀ àjọṣe tí wọ́n fún agbára rẹ̀ dì mí mọ́ àní láti rìn láti lo ìbẹ̀rẹ̀ títí dé ìpàdé àtàlàfíà èyí fọwọ́ tọ́ agbára rẹ̀ èyí tí wọ́n tó fi mi jáde nínú àjọṣe yìí àníwọ̀ náà ṣe tuntun mìíràn lọ àní láti lọ ṣeré nínú rẹ̀ àní láti lọ rógùn nínú rẹ̀ àní láti lọ tọ́ inú rẹ̀ bàbá ògo ní orúkọ rẹ̀ bàbá ọbẹ̀ mímọ́ àjọba gba ọpẹ́ àti yìn alóró fún gba ọpẹ́ àti yìn mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ èyí fún gbogbo àṣepá ìrore tí wọ́n tún ṣe gba iṣẹ́ ìbílẹ̀ ọjọ́ tòun níṣẹ́ àì láti mú káyìí kó tún ní tẹ̀síwájú rẹ̀ bó ṣe tẹ̀síwájú káyìí kó tó wọ́n fọlọ́gùn bó ṣe fọlọ́gùn láti mú káyìí kó tó mọ ìgbà bó ṣe gbà mí lọ ìbà rẹ̀ ni mo ṣe Ọlọ́run ti sọ ìbà rẹ̀ ni mo ṣe Ọlọ́run ògùn títí ìlú mọ̀ gbẹ́rẹ́ mo yìí kọ́ lóògùn fún àwọn àṣàlágbára tó ń bọ̀ ní ìṣúná ayé mi lónìí àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. À ń kà nínú Genesis orí ìkejìlá a kà ẹsẹ̀ ìkẹẹ̀dógún dé ìkẹtàdínlógún ìwé Genesis orí 12 ẹsẹ̀ 15 dé 17. Àwọn ìjòyè Fáráò pẹ̀lú rí wọ́n sì ròyìn rẹ̀ níwájú Fáráò a sì mú obìnrin náà lọ sí ilé Fáráò ó sì sìkẹ́ Ábúráhámù gidigidi nítorí rẹ̀ òun sì ní àgùntàn àti akọ màlúù àti akọ kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin abo kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìbákasẹ. Olúwa sì fi ìyọnu ńlá yọ Fáráò àti àwọn ará ilé rẹ̀ ní ẹnu nítorí Sárà aya Abraham. Ọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò fún ìrìnàjò ọ̀sẹ̀ yìí èyí tí a wà nínú ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ yìí ìtọ́ ló ti mú wa jáde nínú rẹ̀ wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ láti lọ fọ́ nínú ògo àti láti lọ rógòrò láti lọ gbélé nínú ògo àti láti mọ tayọ sínú ojoojúmọ́. Ọlọ́run rántí mi sí rere ogun jíjà àti ìdààmú kì í ṣe tèmi mọ́. Ẹ̀yin jẹ́ pé ara yín ló lórí ogun àti ìdààmú ayé mi ìparun òjijì débá yín láìsí àánú kankan. Nínú ẹsẹ̀ Bíbélì tọ́lọ̀ tí bàbá sọ̀rọ̀ ní òní a gbọ́ nípa àwọn bẹ́ẹ̀ tí pé àwọn ènìyàn àbí àwọn ọmọ ogun àbí àwọn ìgbìmọ̀ Fáráò tí wọ́n tún pé wọ́n rí obìnrin wọ́n sì rí pọ́ rẹwà wọ́n sì lọ ròyìn rẹ̀ fún Fáráò lẹ́yìn rẹ̀ tí wọ́n lọ ròyìn fún àtọ̀ wọ́n sì padà mú lọ sọ́dọ̀ Fáráò ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n padà mú lọ sọ́dọ̀ Fáráò a rí pé Fáráò náà rí lóòótọ́ àti lódodo obìnrin rẹwà ó wá ti torí obìnrin tó rẹwà yìí ó bẹ̀rẹ̀ sí kẹ́ ẹni tí ó mú obìnrin ìdání ìyẹn Abraham pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó ń tọ́jú rẹ̀ gidi gan ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ kí ni tí ó ṣẹlẹ̀ nígbà tó fẹ́ wọlé tọ̀ akọ wípé kí ni a sì fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run fi ìyọnu ńlá kọlù Fáráò. Nígbà tí Fáráò wá wádìí ó wá rí wípé kí ni kì í ṣe lásán ní gbogbo ìyọnu ńlá tó kọlù òun bí kò sí pé nítorí Sárà aya Abraham bó ṣe dìde ní kánmọ́kóbó ó sì lọ bá Abraham pẹ̀lú Sárà aya rẹ̀ ó sì dá aya rẹ̀ padà fún un. Tàbá kà nínú ẹsẹ̀ 18 ìyẹn ìkejìdínlógún agbọ̀n tí Fáráò sọ kí ló dé tó fi ṣẹlẹ̀ àti yọmí lẹ́nu ọbẹ̀ Abraham ó tún fi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan fún un láti fi wá ojú rere Ọlọ́run láti fi mú ìbínú Ọlọ́run kúrò lórí ayé rẹ̀. Mẹ bọ́ọ̀lù ló ṣe ṣẹlẹ̀ lóòótọ́ àwọn ará Egypt wọ́n gbà ìyàwó Abraham ìyẹn Sárà láti fi ṣe aya ìyẹn Fáráò ṣùgbọ́n sẹ́bọ̀ pé Abraham gangan
lọ́kọ́ bẹ̀rẹ̀ sí fọwọ́ ara ẹ̀ ṣíra rẹ̀ nípa wípé kí ni ìbẹ̀rù tó wà nínú ayé láti pèsè ọ̀rọ̀ kí wọ́n bá pa òun. Kí Sárà kan sọ pé arábìnrin òun lòun ṣe, arábìnrin rẹ̀ tí ń ṣe làwọn fojú sí táwọn fi gbà ní ọwọ́ rẹ̀. Ètò pé Abraham jẹ́ kó jímọ̀ pé tí wọ́n fi lè mọ̀ pé ìyàwó òun ni wọ́n pa òun nítorí tiẹ̀ láti mú òun lọ. Ṣùgbọ́n pẹ̀lú jẹ́ pé Abraham ni òtún jẹ́ lóòótọ́ láti jẹ́ kó jímọ̀ fáwọn yẹn pé ayàwó ni ẹ̀wù tó tún ṣẹlẹ̀ Ọlọ́run ló fi ìyọ́nú bá Fáráò jà. Kò tó ìjọ́ kan o, ọjọ́ tí wọ́n mú ọjọ́ yẹn gẹ́gẹ́ náà lọ́nà fi ìyọ́nú bá Fáráò rà. Kí ni tọ́lọ́ fẹ́ kó yé mi àti ẹ̀? Òun ní pé kí ni òun ti jà, òun ti ṣẹ́gun fún mi, òun ti dé mi àti ẹ̀, òun ti rántí ẹnì kọ̀ọ̀kan wá sí rere. Ogun jíjà àti ìdààmú ayé mi ó parí gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ ìtìrí ti parí lónìí. Ìtọ́ba dàbí ẹni wípé òun ti ṣe àṣepẹ́ ìlú ayé wa, gbogbo ohunkóhun kan ti ṣe tèmi, ẹnikẹ́ni tó bá dáwọ́ rẹ̀ àbí tó bá tọwọ́ bọ̀ wípé òun fẹ́ bàjẹ́ àbí òun fẹ́ mú lọ àbí òun fẹ́ jí pamọ́ àbí òun fẹ́ ṣe pàṣípààrọ̀ láti gbé ògo rẹ̀ àbí ògo mi fẹ́ lòmíràn tí wàá gbé ògo àní fún mi àbí fún ọ, kò sí tàbí ṣùgbọ́n a rí ìyọnu òun Ọlọ́run alààyè, a rí ìbínú òun Ọlọ́run alààyè. Yẹ pé lẹ́yìn àwọn olórí ogun ni, àwọn olórí ayọnilẹ́nu ni, èyí tóun ti ṣiṣẹ́ fún mi tó ti ṣiṣẹ́ fún ọ náà, tí mo bá lè tẹ̀síwájú, wọn náà bá lè tẹ̀síwájú, tí ẹnì kọ̀ọ̀kan láàyè rẹ̀ bá lè tẹ̀síwájú nínú òfin òun Ọlọ́run alààyè, tí ìgbàgbọ́ rẹ̀ sì dúró ṣinṣin tó sì sàn tó sì ní gbogbo ọ̀tún lójoojúmọ́, tí ẹnì tí ọ̀yà sótò tí ọ̀yà sósì láti tọ́ lọ́gbẹ̀ẹ́ láti lọ́mọ sí láti lọ́mọ bọ wọn, ẹni yòówù kó wù kọjẹ tó bá ṣèèṣì kì í sí pé tó mọ̀mọ́ o tó ṣèèṣì lọ́wọ́ fọwọ́ kan nǹkan mi láti bàjẹ́ àbí láti gbà lọ́wọ́ mi àbí láti yẹ mi jẹ, wo Ọlọ́run jẹ́ kó jí mọ̀ pé kí ni òun ọkọlù òun yọ rẹ̀ níbẹ̀ lẹ́nu gẹ́gẹ́ bó ṣe yọ Fáráò lẹ́nu. Ìyẹn rí pé kí ni tọ́lọ̀ sọ fún mi àti ẹni wípé kí ni nǹkan mi nǹkan rẹ̀ kò ṣe nǹkan tẹ́nìkan lè débẹ̀ mọ́. Wọ́n á lè kó wá láti kọ́kọ́ mọ̀ pọ̀ sí ire ayọ̀ gbogbo pátá, wọ́n sì lè mọ mójútó wípé kọ́ mọ̀ ṣe bàjẹ́, ṣùgbọ́n wípé wọ́n sọ pé wọ́n jí lọ àbí wọ́n gbá lọ àbí wọ́n gbẹ́sẹ̀ lé, ẹni dánwò a rí ìbínú àti ìrọ̀ Ọlọ́run alààyè. Òun Ọlọ́run alààyè òun ọkọlù òun ó sì fi jágànjágàn tí ọba rí orí ọ̀fẹ́ àti ànúgbà ẹ̀mí rẹ̀ á lọ sí. Gbogbo nǹkan wọ̀nyí Ọlọ́run fi yé mi àti pé kí ni kí n fira mi lọ́kàn balẹ̀, kí wọn náà kó fira lọ́kàn balẹ̀, òun sì wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń sọ wípé òun kì í fi àwọn tirẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ni àti ẹnìkan àwọn àyànfẹ́ rẹ̀ àti ohun tí ń ṣe nǹkan àwọn àyànfẹ́ rẹ̀, òun ni aláàbò àti alágbára àti olùpamọ́ gbogbo wọn pátápátá. Òun sì wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan láti mọ̀ pèsè fún àìní ẹnìkọ̀ọ̀kan àti ṣùgbọ́n ẹnìkọ̀ọ̀kan. Gbọ́, ogun jíjà ti dààmú kì í ṣe tiẹ̀ mọ́, kì í ṣe tèmi mọ́. Bẹ́ẹ̀ ni òtítọ́ àti òdodo ni ọjọ́ pé kí ni Ọlọ́run jẹ́ olóòtítọ́ àti òdodo sí gbogbo tí ń ṣe ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run kì í ṣe àìṣòdodo ní gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀. Tó bá sọ àmúṣe èyí tí a fi pè ní òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ asọ̀rọ̀ mọ́tàṣe àwí mọ́ ìyẹ̀wò ọba tí kì í dalẹ̀ tí kì í dà má jẹ́ mọ́ ni. Gbàgbọ́ gbẹ́kẹ̀lé mọ́ rí nínú ìfẹ́ rẹ̀, jẹ́ olóòtítọ́ ní gbogbo náà nígbà gbogbo ọjọ́ gbogbo níwájú Ọlọ́run àti níwájú ènìyàn gbogbo. Tẹ́júmọ́ máa wo Jésù aláṣepé ìgbàgbọ́ rẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi yóò kó òkú lé wa. Mọ́ sì jẹ́ ẹni tí ó fẹ́ràn wọn ayé ju ohun tí ṣe jẹ́ ọ̀bọ̀rún lọ. Máa rántí gbólóhùn yìí nígbà gbogbo, ẹ kọ́kọ́ mọ́ lé ìpàjọba Ọlọ́run náà, ohun gbogbo tó kù á fi kú fún yín. Ọlọ́run yìí ó dára sí mi, ó dára sí ọ, ó dára sí ẹnì kọ̀ọ̀kan wa, ó sì wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ ni kò sí tàbí fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀. Ohun tó rí tàbí ẹnì kọ̀ọ̀kan wa rí pé kí ni ká túbọ̀ mọ́ tẹ̀síwájú nínú òfin òun Ọlọ́run alààyè. Gbọ́, mọ́ fi gbogbo àrántí òfin àti àṣẹ rẹ̀, mọ́ fi gbogbo àrántí ọ̀rọ̀ rẹ̀, mọ́ fi gbogbo àkíyèsí kó sì mọ́ ṣàṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ láti ṣe lórí. Má jẹ́ kó mọ̀ nípa wípé kí ni lẹ́yìn ìgbà tí a bá ti gbé ọ̀tọ̀ bá ti ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ nínú bẹ́ẹ̀ pé nínú pàdé ojoojúmọ́ tán yòókù tó di ọjọ́ kejì náà. Má jẹ́ kó jẹ́ pé kìkìyà ọjọ́ ìsinmi nìkan lọ́mọ sí àgbéyẹ̀wò
inú ọ̀rọ̀ rẹ̀ àbí lọ́mọ nípe nínú kórajọpọ̀ àwọn ọmọ àyànfẹ́ Ọlọ́run láti mọ gbọ́n ọ̀rọ̀ rẹ̀ ní òrèdóòrè nígbà gbogbo. Má ṣe gbàgbé ìgbà tí a ń kà àbí ìgbà tí a ń wàásù àbí ìgbà tí a ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ àbí ìgbà tí a ń ṣe bẹ́ẹ̀ sí pé ìjíje nínú ọ̀rọ̀ Ọlọ́run àbí ìgbà tí a ń ṣeré ìtàgé láti inú ọ̀rọ̀ Ọlọ́run wá àwọn àkókò wọ̀nyí l'Ọlọ́run bá wa sọ̀rọ̀. So lóòrèdóòrè mọ wà níwájú Ọlọ́run láti mọ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ déédéé. Yálà nínú àwọn ìpéjọpọ̀ àdúrà irú àwọn eléyìí, yálà nínú ilé ìjọsìn, yálà lábẹ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́, yálà nípa àwọn nínú àwọn ètò ìjíje àbí eré ìdárayá ìtí ń sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì rí pé ojoojúmọ́ ọmọ gbóhùn Ọlọ́run, ó sì mọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀. Òmíràn tó tún dàbí rẹ̀, ó rí pé òwò náà ó lè mọ bá Ọlọ́run sọ̀rọ̀ nítorí pé ìgbà tí à ń gbàdúrà ìgbà ìlàwà náà ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ láti mọ̀ sọ ìdọ̀kan wa fún Ọlọ́run. Ó rí wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run sì rí, ó ní èrò àlàáfíà ni mo ní ṣe kì í ṣe fún ibi. Sórí ó ní kí wò tó rò èmi ti mọ̀ kó tó wí èmi ti gbọ́ èmi ó ṣiṣẹ́ fún ọ. Ó sì gbọ́ ọ̀rọ̀ yọ bẹ́ẹ̀ sì wá sí ìmúṣẹ nítorí pé kí ni yóò mọ mú gbogbo tí ń ṣe èròǹgbà rẹ̀ ní rere wá sí ìmúṣẹ. Èyí tí ń ṣe ibi nìkan ni kò lè mọ̀ ṣe kò wá sóhun tó béèrè tí o kò ní rí gbà àyàfi èyí tó béèrè tẹ́ pé àkókò àti pé kọ́ńtì ọlọ́wọ́ òtítọ́ àyàfi èyí tó béèrè tẹ́ pé kò ní nǹkan ṣe pẹ̀lú ayé nǹkan tí ó tún pa ayé rẹ̀ lára ni nìkan lọ́rùn ní fún ọ. Ṣùgbọ́n tí ayé nǹkan tó ní nǹkan ṣe pẹ̀lú ayé rẹ̀ tó ẹ kó sì wúlò fún ògo àti tẹ̀síwájú ìrìn àjò ayé rẹ̀ gbọ́ mi kò sí babalágun bàbẹ́ni náà tó sọ pé kí ni kọ́mọ́tì lọ́wọ́ Ọlọ́run yóò fi lé ọ lọ́wọ́ láti kókó ní rere ìjẹ́ pé ayọ̀ àtàláfẹ́ ló sì fi gbádùn rẹ̀ ó sì lò títí kalẹ̀ gbogbo ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ gangan tí wọ́n bá múra àbábọ̀. So fún yìí tẹ̀síwájú nínú òfin Ọlọ́run, gba Ọlọ́run gbọ́, kò sì sí ìdààmú àtòkùn ìṣàfọmọ́ gbogbo tí ń ṣe nǹkan rẹ̀ ẹnikẹ́ni tó ní pàtàkì láti tọwọ́ bọ̀ mọ́ ní orúkọ Jésù Kristi agbára àtúnkùn tí ẹnìkọ̀ọ̀kan wá nílò láti mọ tẹ̀síwájú nínú òfin Ọlọ́run ó gbówó ẹnìkọ̀ọ̀kan wá. Bẹ́ẹ̀ ni ayọ̀ yóò sì mọ tí lóògùn bọ́ọ̀lù ògùn ìyanu ayọ̀ ní ọ̀tún ní rere yóò sì mọ́ ṣẹlẹ̀ nínú ayé wa ní gbogbo wa ní òròdóre ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àṣẹ àtagbára rẹ̀ ètò ọ̀tún ti lọ sínú ayé mi ètò ti fún mi lọ́rọ̀ fẹ́ láti mú kí etí mi kọ́ gbọ́ láti lè jẹ́ alágbára nínú ẹ̀rí ọ̀tún àti láti lè ní tẹ̀síwájú rere nínú ògùn bàbá gba àwọn pẹ́ àti àdúrà pọ̀ dẹ̀dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ayé rẹ̀ bàbá gbogbo ògo àti ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ èyí fún àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ̀ èyí tó mi gbọ́ ní òwúrọ̀ èyí tó ti fún mi lórí ọ̀fẹ́ láti mú kí etí mi kọ́ gbọ́ àti kó sì bọ́ sí rẹ̀ nínú ayé mi láti mú ayé mi tẹ̀síwájú fún rere nínú ọ̀pọ̀lọpọ̀ ògo àti orere ayọ̀ láti mú ayé mi tẹ̀síwájú sí àìní ọ̀pọ̀lọpọ̀ orere àti gbogbo agbára tó fi jọ lọ́rùn. Ògo ni forúkọ rẹ̀ bàbá, ògo ni forúkọ rẹ̀ Ọlọ́run mọ́, ògo ni forúkọ rẹ̀ mímọ́ ayé rẹ̀ ní orúkọ Jésù gba ọ̀rọ̀ àti èmi yìnyín ológo bàbá ọmọ ẹ̀mí mímọ́ oore láni èyí o àánú láni èyí o ọ̀fẹ́ láni èyí ọmọ ṣe Ọlọ́run alágbára jùlọ ó ṣe Ọlọ́run àtúbí jùlọ ìjìnlẹ̀ fẹ́ bá gba ọpẹ́ Olúwa àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún títóbi àjùlọ nínú ayé mi èyí tó fi sọ bí tí ẹni tí ẹ pé kí ni ẹnikẹ́ni ò tún lè fọwọ́ kankan mi mọ́ àti èmi ni o àti àwọn kan tí sì tèmi ni láti ṣe níbi àbí láti bàjẹ́ àbí láti jí lọ. Olúwa gba ọpẹ́ àti èmi àdúrà gbọ́dọ̀dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ̀. Èmi ológo ayérayé orúkọ Jésù gba ọpẹ́ àti èmi àní fún títóbi àtàgbára rẹ̀ láyé mi èyí tí wọ́n fi ṣe tèmi láà ṣe pé èyí tí wọ́n fi ṣe oríire ayọ̀jú ayé mi gbé ọ̀tún ìjẹ́ pé òfin sọ mí jẹ́ jẹ́ pé sọ àdéhùn àní kò tún ṣe mọ́ àní láti ṣe mí níbi àbí ohunkóhun kan tí ṣe tèmi àbí láti ṣe mí nìkan àbí láti bá ohunkóhun kan jẹ́ àbí ohunkóhun tí ṣe tèmi àbí láyé tèmi gangan àbí láti jẹ́ ìdílé àbí ọlọ́dún fún mi ó Olúwa ọmọ ṣe o olóògùn jùlọ ọmọ ṣe o olùdájọ́ mi ọmọ bọ̀sọ̀ ní mo ṣe o ètò pé ẹnikẹ́ni tó bá dánwò ànídí gbà lọ ní ọ̀bà lọ Olúwa ògo ni forúkọ rẹ̀ òré ńlá ni èyí tí wọ́n ṣe fún bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo yìn ológun mo mọ̀ lóore àdìmọ́dá gbogbo àtò mi mọ̀ lóore èmi mọ̀ rírì títóbi àtàgbàdà tí àná ayé mi Olúwa ọmọ ṣe Ọlọ́run ògo ni forúkọ rẹ̀ Olúwa ò ṣe àtòbí àgbà ọpẹ́ Olúwa gbẹ̀yìn Olúwa gbà ọpẹ́ Olúwa gbẹ̀yìn àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àjùlọ
mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún gbogbo agbára tó fi jọ́lọ́ àǹtú lọ ni èyí tó fi ṣàṣepá inú ayé mi ìjọ pé ayé mi ò tún wà lójú kan náà mọ́ ayé mi ò tún dúró lójú kan náà ayé mi ò tún jáde rẹ̀ yìí mọ́ ṣùgbọ́n àjòrè iwájú bẹ́ẹ̀ ni gbogbo tí ń ṣe eré ayọ̀ mi ó ti bẹ̀rẹ̀ sí tẹ̀ mí lọ́wọ́ ó sì bẹ̀rẹ̀ sí di rírò fún mi láì múnira kankan ní fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ògo ìyìn ọlá àti ọpẹ́ ní forúkọ rẹ̀ ayé rẹ̀ bá gba ọpẹ́ àti ìyìn mi àtúntò gba ọpẹ́ àti ìyìn mi olóró fẹ́ gba ọpẹ́ àti ìyìn mi ó àní fún gbogbo rere ayé tí wọ́n ṣe ní ayé mi ìjẹ́ pé àní gbogbo ṣíṣe ayé kan àní ìwọ ti yàsí ìwọ ti fi lè fi lọ́wọ́ àní wọ́n ti dá gbogbo ṣiṣẹ́ tó àṣẹ padà òfin mi wá dálé àgbẹ̀yọ kan bẹ́ẹ̀ ni àní ó sì di ìlò fún mi nípa agbára àti àṣẹ rẹ̀ ire ayọ̀ gbogbo ọbẹ̀ ti tẹ̀tẹ̀ mi àní gbéga gbogbo ọbẹ̀ ti tẹ̀tẹ̀ mi láti gbogbo olùwàbọ̀bẹ̀ sí gba ire ayọ̀ olùwàbọ̀kọ̀ ní forúkọ rẹ̀ ẹjọ́ pé ti bu agbára tó fi jẹ́ lọ́rọ̀ ni àdìbò jẹ́ tó lè ṣàṣírí ayọ̀ rere àdìbò jẹ́ tó lè ti ògbó gbọ́dọ̀ bọ́ àdìbò tó wọ̀dà àwọn àti ìrìnàjò ṣàṣẹ́ tó yí kankan mọ́ olúwa ọmọ ṣé o olóògùnjọ ọmọ ṣé o olóòrò ọ̀fẹ́ mọ́sọ̀ wípé ṣé èmi àdìbò bá gba ọpẹ́ olúwàgbà yìí mi olúwàgbà ọpẹ́ olúwàgbà yìí mi ní gbogbo ọ̀rọ̀ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ àdì èmi mọ ní ìlú rẹ̀ nípa ayé mi olúwàmọ̀sọ̀ wípé ṣé nítorí pé àdì ìwọ ti ṣàṣìgbà ìlú ayé mi ìwọ ti dá mi láàdì gbogbo tó fi jẹ́ ọ̀rọ̀ ni àdì ìwọ ti ṣàṣìgbà ìlú ayé mi tún bẹ dàbọ̀ ìtukúrò àdínà kankan mọ́ àdìbò kò sí pé ire ayọ̀ àfẹ́yìnbó ti tẹ̀wá gbogbo nígbà gbogbo èyí ẹ̀mọ́ ti rẹ̀ bọ́dọ̀ rẹ̀ ni ẹ̀bẹ́ mọ gbòòrò sí fún rẹ̀ ni ẹ̀bẹ́ mọ pọ̀ ní ìbùkún àti láti wà tó gbé nígbà gbogbo ó ṣe bàbá ọbẹ̀ mi mímọ́ ó ṣe àtóbi jùlọ ó ṣe lórí ọ̀fẹ́ ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́ olùwàgbà yìí olùwàgbà yìí ògo agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi ò ní kankan sọ ju pé kí ni Ọlọ́run ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí lọ nínú ọ̀pọ̀lọpọ̀ ìyọ́nú àti oore ọ̀fẹ́ rẹ̀ dáríjì mi ní gbogbo àṣírí ẹ̀ṣẹ̀ mi lọ sọ mi di mímọ́ pátá fún àti lógo rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá àánú ni mo béèrè fún ọ mi ò ní ohunkóhun kan tí mo fẹ́ sọ níwájú ojú pé kí ni ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì ọ̀yà sọ mi di mímọ́ àìnídọ́ ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àtàánú àti ìyọ́nú rẹ̀ bàbá àìní ohun kan ṣoṣo tí èmi ní láti sọ lẹ́nu wípé kí ni ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì ọ̀yà sọ mi di mímọ́ nínú rẹ̀ àánú àìní ayé mi nínú àìní èmi ẹlẹ́ṣẹ̀ rẹ̀ níwájú rẹ̀ o bàbá àìní mo béèrè fún dáríjì ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì dárí gbogbo orúkọ Jésù sọ mi di mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ìyọ́nú àti ìrọ̀fẹ́ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo àṣírí mi jì mí Olúwa sọ mi di mímọ́ àìní orúkọ Jésù Kristi orúkọ tí mo ní sọ́dọ̀ ní pé dárí jì mí o ìjọba pé olótùtù àti olùwọ́ Ọlọ́run ara yẹ àìní gbogbo ọ̀nà ìwọ́sí nìkan àjẹnirẹ́ àjẹni pípé àìní gbogbo òdodo àwẹ̀dẹ àìní pé kìsẹ́lẹ̀ gbẹ̀ni ọlọ́wà àìní mímọ́ àmì ẹlẹ́ṣẹ̀ ní gbogbo ọ̀nà Olúwa mo béèrè fún àdúrà ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ nítorí ògbà tí olùgbò bá dárí jì mí sọ mi di mímọ́ àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìwẹ̀nùmọ́ àti ìrìbọmi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ ní Káfárì mo béèrè fún Ọlọ́run ṣe fún mi ní ọ̀tun kí ni gbogbo tí ń ṣàkọsílẹ̀ ibi búburú àdára èyí ò tá a kọ nípa mi àbí ìta ń kọ àbí ìta tó mọ̀ kọ tá a tún ti láti mọ̀ kọ àti ohun tí wọ́n kọ́ ni o àti ibi tá a kọ́ sí ni o àti ohun tí ń kọ́ ni o àtọwọ́ tí ń kọ́ àti ohun tí wọ́n fi ń kọ́ àti tí ń bẹ lọ́wọ́ ẹ̀ àti tá a bẹ lọ́wọ́ ẹ̀ gbogbo wọn wáta kí wọ́n di pé parẹ́ ìrìbọmi nínú ẹ̀jẹ̀ Jésù àti ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní ọ̀tun Olúwa ṣe fún mi gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn ká ènìyàn èyí òkú kò yẹ ègún èpè májèmú ọ̀ràn títà àdúgbò tí agbègbè tí àwùjọ tìjọ Ọlọ́run títọ́ ọlọ́rẹ̀ dé títí ibi iṣẹ́ àti ti ibi kí gbogbo tí ẹ̀ṣẹ̀ mi ń gbà kọjá àbí tinú àwọn ọkọ̀ gbogbo yòókù tí mò ń wọ̀ ètò kò ṣebi tí àwọn ègún àti májèmú kan wà àwọn ọkọ̀ tá à ń wọ̀ àwọn ibi tá à ń rìn àmọ́ kí ni àwọn ohun tí wọ́n bá àwọn ilẹ̀ yẹn sọ àti àwọn ogun tí ń jà àwọn ilẹ̀ yẹn àdúgbò àtàdúgbò tá à wà gbogbo ẹ̀ ti di bí ti rán bábá ti rán yà ń bẹ tiẹ̀ bí tarátọ̀rẹ́ tarádùgbò tìjọ Ọlọ́run gbogbo ẹ̀ ń bẹ lóríṣiríṣi Olúwa sọ gbogbo wọn dáná lágbára lórí ayé mi àti gbogbo tí ṣe tèmi ọkọ̀ kò gbọdọ̀ ní pàtàkì lórí ayé mi mọ́sẹ̀ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi gbogbo tó wà ní ayé mi tí ó fòkó àti ìfún Ọlọ́run àti inú Ọlọ́run ò dùn sí oya mo fẹ́ mọkàn tí pátíkù fún àwọn tó kúrò ní ayé mi kọ́mọ́ sì kó ẹyọ kan fọ wọn dànù kúrò ní ayé mi pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi kọ́mọ́ sì kó eruku tó kéré jù lọ oya sọ mi di mímọ́ jẹ́ kí jẹ́ ohun ìdùnnú ohun àwòkọ́ṣe àpẹẹrẹ àmúyẹ̀kan fún Ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ní gbogbo ọjọ́ ayé mi
bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí n jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ rere fún ògo àti inú ògo rẹ níbikíbi gbogbo tí wọ́n bá wà fún gbogbo ènìyàn gbogbo lágbàáyé ìjọba ọ̀rọ̀ kọ́mọ́sì bọ́ sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi ní ọ̀tun látọ̀ dá mi láàrin ju bó ṣe dá mi láàrin láti ẹ̀ wá lọ kí tí mo rí dáná ìgbà ju bó ṣe láti ẹ̀ wá lọ àti kí tí mo dẹ̀ dá láàrin ju bó ṣe láti ẹ̀ wá lọ níwájú ènìyàn gbogbo níbi gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ẹ̀ ní orílẹ̀-èdè yóò kó òkèlè débi bó tẹ̀sẹ̀ mi lè tẹ̀ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ní ẹ̀jẹ̀ Jésù Kristi láti bọ̀ ṣe fún mi Ọlọ́run oore ọ̀fẹ́ àánú ojú rere ìyọ́nú àti àti gbígbà ti ṣòro rẹ̀ àti tí ènìyàn gbogbo lẹ́gùn mẹ́rin àgbàdo ayé kébìrì sí ní wọn gbà òkú ayé mi kọ́ àmọ́ buyọ bí ọjọ́ ṣe ń buyọ tẹ́nìkẹ́ lè dá dúró òkú ayé mi kọ́ mọ́ tàn bí òrùn ṣe ń tàn tí ń mọ́lẹ̀ tẹ́nìkẹ́ lè dá òwò láti lè pamọ́ tó pé àṣẹ rẹ ni bẹ́ẹ̀ ni ayé mi kọ́ tó àṣẹ mi ilé mi kò ṣe mi kọ́ tó mọ̀ fọ́nú ògo bó ṣe fọ́nú ògo lọ kọ́ wa tán síbẹ̀ àní ẹ̀rí àgbẹ̀ mi kọ́ wá jẹ́ ìtí ọmọ lógo ńlá ìjọ yẹ pé kí ni yóò mọ̀ mi gbogbo àgbáyé fún ògo àti ìlógo rẹ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ìwẹ̀nùmọ́ àti ìrìbọmi ọ̀tun àdínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún ayé rẹ bàbá lórúkọ yóò ṣe fún mi àríkí ni gbogbo tí ń ṣe àwọn àkọsílẹ̀ bí gbogbo àdára gbogbo yóò kó wù èyí tí a ti kọ nípa mi àbí èyí tí a kọ nípa mi bí a tún lè bọ́ kọ nípa mi jẹ ọ̀yá àrígbogbo ẹ̀yà kó di pé padà báyìí àti ohun tí a kọ ni o àti ibi tí a kọ sínú àti ẹni tí ó kọ ni àtọwọ́ tí ó kọ ni àti ohun tí ó fi kọ ni àti gbogbo àwọn tí fi ní sọ àti ẹni tí a fi ní sọ àbí tàbí àti ibẹ̀ lọ́wọ́ ẹ̀yà gbogbo ẹni orúkọ Jésù àkínwó di pé padà àrígbogbo ẹni orúkọ Jésù kò di pé padà àrígbogbo ẹkínwó di pé padà àrí ìrìbọmi ọ̀tun àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfà ní mo béèrè fún bàbá ọ̀yá àrí gbogbo tuntun ṣàṣe parí àwọn ká ẹni kòkò ègó ègbé àti májèmọ́ gbogbo ọ̀tá àwọn ẹni gbogbo sátẹ́nà àti kiri ẹni àrí títí àdúgbò tí agbègbè tí ìjọ àwùjọ ti dilé àti ilé bàbá ti ilé ìyá àti gbogbo agbègbè gbogbo yóò wò kọjẹ ọ̀yá gbogbo àìkúnwó tí alágbára lórí ayé ṣe mi ọ̀yá sọ gbogbo tí alágbára mi àrí pa gbogbo tí alágbára mi ọkọ̀ dúró tó gbọ́dọ̀ di pátágbá lórí ayé àbí okòwò nǹkan ṣiṣẹ́ mi mọ́ ọ̀yá sọ gbogbo wọn dasán ọ̀yá sọ gbogbo dòkú àìsọ gbogbo dálágbára sí àìsọ gbogbo dasán àìsọ gbogbo dòkú àìsọ gbogbo dálágbá ti gbogbo agbára tó fi jọ lọ́dọ̀ àìsọ mẹjọ àwọn fi àìdá lórúkọ Jésù àìlọ́kọ̀ọ́ ní ògbọ́dọ̀ di pátágbá ní mọ́tì pápá àṣẹ rẹ nítorí pé ìwọ̀dùn náà àtàgbára àti agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tún àdúrà yẹn gbà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ní ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi ọ̀yá àìní gbogbo tí ń ṣe ohun tí ò fògo àti fún Ọlọ́run nínú ayé mi gbogbo tí ò mú ọ̀rọ̀ ọ̀yá fà wọ́n tutù gbogbo fọwọ́n dànù láì pé orúkọ tó kéré jùlọ sọ mi ti mímọ́ fún ògo àti ìlógo rẹ kí n wá jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ rere ní gbogbo ọjọ́ àbí fún gbogbo ẹ̀rẹ́ gbogbo ayé mi kó wájú wọn àmúyẹ ohun dùnú wa àwòkọ́ ṣàtàpẹ̀rẹ̀ fún wọn Ọlọ́run ayé ìwẹ̀nùmọ́ àti ìrìbọmi ní ọ̀tun ní ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi ọ̀yá wá túbọ̀ dá mi láre jù bó dá mi láre lọ di gbogbo ọ̀nà nígbà gbogbo di gbogbo yóò kó kìnìún dé láyé Olúwa àdìsẹ́ kí èmi tó gbọdọ̀ alábùkún bó ṣe alábùkún fún lọ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ní ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi oore ọ̀fẹ́ àánú àtọ́jú rere àti ìrànlọ́wọ́ àti gbígbà tí ìnẹ̀gbọ́ wa kí túbọ̀ mọ́ nípa bó ṣe rí gbà lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún Olúwa ṣe fún mi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún Olúwa ṣe fún mi Olúwa àríkí àwọn ọ̀kan tó bẹ ní ayé mi tí ó fògo fún Ọlọ́run aláyé kí ni àkàn tó bẹ láàmì tí ó múnú wọn lọ́rùn dùn àní mo fẹ́ mọ́kàn tí pàtí mo ní orúkọ Jésù Kristi ẹ̀yà wúwo ti gbogbo kóòdù ayé mi láì pọ̀ yọkan àní fún gbogbo wọn dànù kóòdù ayé mi láì pọ̀ Jésù láì pọ̀ yọkan sí àyè gbogbo tó kéré jọ ní orúkọ Jésù Kristi ayé mi akọ àti mọ wọn dá fún ògùn àti ìlóògùn rẹ ṣe àríkébí kí wá jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ àti àwòkọ́ṣe àtàgbèrè nígbà gbogbo níwájú Ọlọ́run aláyé àti fún gbogbo ìlẹ̀ gbogbo níbo ọjọ́ ayé mi ṣe àríkébí àmọ́jọ́ òdùnnú fún Ọlọ́run nígbà gbogbo àdéhùn àwòkọ́ṣe nígbà gbogbo níwájú rẹ ṣe àdéhùn àmúyọ̀ fún níbo ọjọ́ ayé mi ìjọba ọdún àdékọ́mọ̀ṣe bọ́sọ̀ ìbọn mi lọ́wọ́ àrí ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ẹ̀jẹ̀ Jésù Kristi ayé rẹ̀ ọ̀yà ṣe fún mi ṣe lórúkọ ti Jésù Kristi ọ̀yà àríwá tó mọ̀ dá mi láàrin ju tàtẹ̀wá lọ àríkí tó mọ̀ dá láàrin gbà tàtẹ̀wá lọ àríkí tó mọ̀ dá láàrin gbà gbogbo tàtẹ̀wá lọ
níbi gbogbo nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi níwájú ènìyàn gbogbo sẹ́ àìní orúkọ Jésù ìṣàtúbọ̀dá mi láàrin iṣẹ́ àìkítọ́bọ̀dé ìdánilẹ́gbà àìkítọ́bọ̀dé ìdánilẹ́gbà gbogbo àti òfìjọ́ lọ́rùn ní orúkọ Jésù oríṣẹ́ ìrìbọmi àti ìwẹ̀dùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù oríṣẹ́ ayẹyẹ aṣọ fún mi sẹ́ gbogbo àgbà àti òfìjọ́ lọ́rùn ní oore ọ̀fẹ́ àánú rẹ ojú rere ìyọ́nú rẹ àti àtìlẹ́yìn àti gbéga ṣíṣẹ́rògbò rẹ ìdálọ́ àti ìdálárì rẹ àti tèjẹ gbogbo àìkébẹ̀rẹ̀ sí níwọ̀n gbàtúwà tí wà lọ àìkébẹ̀rẹ̀ sí wọn gbàtúwà tí wà lọ láti bí gbogbo wádìí mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá àìkébẹ̀rẹ̀ sí wọn gbàtúwà tí wà lọ àìláti gbogbo wádìí mẹ́rẹ̀ẹ̀rin àìkébẹ̀rẹ̀ sí wọn gbàtúwà tí wà lọ àìláti gbogbo wádìí gbogbo àìkébẹ̀rẹ̀ sí wọn gbàtúwà tí wà lọ ayé mi láti mọ̀ fọdún gbogbo ṣe wọn àní òkú ayé mi kámọ̀ búyọ̀ pẹ̀lú àṣà àtàgbára rẹ ìjẹ́ ìjẹ́ ọjọ́ ṣe búyọ̀ tẹ́lẹ̀ ní olè àbídájú láti ṣe pé kọ́ bọ́ ṣe yọ dẹ̀ àníkí òkú ayé mi àníkó tó wọ ọ̀ràn àníkó tó wọ jáde kó tó wọ mọ́lẹ̀ bí òun ti jọ ti jáde sísì mọ́lẹ̀ àjẹ́rìí kò lè ṣe dáwọ́ àbí gbé pamọ́ gbé kọ́ ní kí wọ́n ṣe eré mọ́lẹ̀ rẹ̀ tẹ̀ olúwa àní ayé mi àṣẹ mi lé gbogbo ṣe kámọ̀ fọdún gbogbo ṣe fọdún gbogbo lọ àní tó kó tẹ́ pé tọ́bẹ̀ ti gbé àní gbogbo ayé ṣe ọmọ wípé àní ọlọ́run jẹ bẹ́ẹ̀ ní ayé mi àní ẹ̀rí àṣẹ mi akọ́bẹ̀sì ní ògo látọ́ka tó tóbi ọjọ́ ìgbẹ́ tó lóde wọn ni ètí àní kò ní ròyìn kò ní ṣe ròyìn tán ètí gbogbo àyọ̀ mọ̀ gbọ́ àní tí wọ́n sì mọ̀ kọ́ lógo ní síwọ́n náà àní kébì kí tó pariwo sókè ìgbà ìbá mi yọ lọ́nà ogo bàbá ọ̀yà lórúkọ Jésù oore ọ̀fẹ́ àánú àtúndì ẹ̀jẹ̀ kìlẹ̀ sí bàbá ìrírí bọ́mí àti ìwé ìbẹ̀dúmọ́ àìní ẹ̀jẹ̀ Jésù Kristi ní ọ̀tọ̀ ya ṣe òfin bàbá tó tọ̀rọ̀ nítorí ògùn àti ológo rẹ̀ ni mo kí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi àwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́mẹ̀ta agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí ọ̀yá ipò ọlá ni tí wọ́n fi mí ṣe kí bẹ̀rẹ̀ sí rí wọn lò pẹ̀lú gbogbo agbára rẹ̀ láì mú ìlà kankan dání kí bẹ̀rẹ̀ sí ń ṣe rere lọ́pọ̀lọpọ̀ ní ipò ọlá ni tí wọ́n lọ́ fi mí ṣe kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ bọ́ àmọ́ ìyàwó èèyàn tí wọ́n wà ní ipò ọlá ṣùgbọ́n tó yẹ pé kí ni mo ò rí ipò yẹn lò bó tó àti bó ṣe yẹ nítorí pé kí ni agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè kò ṣe nínú ayé wọn èèyàn lè dépò ṣùgbọ́n kó mọ̀ ní agbára irú rẹ̀ ni àwọn tí wọ́n ń pè ní olórí ẹbí àbí ọba tẹ́ pé ọ̀tọ̀ lẹni tí wọ́n sọ ohun tó bá yẹ kí wọ́n ṣe àti ọ̀rọ̀ tó bá yẹ kí wọ́n sọ fún wọn nítorí pé kí ni agbára àti lo ipò yẹn gẹ́gẹ́ bó tàbí bó ṣe yẹ kò ṣe nínú ayé wọn tó bá yọ tó bá ṣe yọ ẹ̀yà tó mọ̀ gbà fẹ́ mi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo nídìí rẹ lọ́pọ̀lọpọ̀ tó bẹ́ẹ̀ débi pé kò tẹ̀lé iṣẹ́ ìkankan wọn olùwà kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ láti lè mọ rí ipò ọlá ipò kọ́ni èyí tí wọ́n fi mí sí láti mọ rí wọn lò láì ní múni àkàrà ní pẹ̀lú àṣà àti àtìlẹ́yìn rẹ àdúrà rẹ là ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo bèrè fún Olúwa gbé wọn nídìí àdìbò nídìí agbára mo nídìí nẹ́ẹ̀mí mímọ́ rẹ lọ́pọ̀lọpọ̀ Olúwa àyè tó bá gbà sílẹ̀ bẹ̀rẹ̀ náà èmi kò tó kọ́ ni mo ṣe ń tẹnu mọ́ àdìbò kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ àdìbò tó kọ́ agbára àti nẹ́ẹ̀mí rẹ ipò ọlá ni àdìbò kan tí wọ́n fi mi ṣe àdìbò sí rí ipò yẹn lò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀tàfà rẹ ṣùgbọ́n agbára tó fi jọ̀dọ̀ pẹ̀lú rọrùn àti tó àti jẹ́rẹ́ rẹ àyìnlá ìmúni àkàrà ni Olúwa kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ṣe èyí dẹ́bi bá tagbára àní mo béèrè fún bàbá mo ní ìjìnlẹ̀ lọ́pọ̀lọpọ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí ó yá gbé wọ̀ mí lódìdí ó yá àní ipò ọlá ni ipò kọ́ọ̀lì àti tí wọ́n fi mi ṣe orúkọ Jésù ṣe ìyá kí n mọ rí wọn lò túbú agbára tó fi jọ nínú àjọ àtàlẹ́ láti fọkàn balẹ̀ tẹ̀mí gógó àti ìtura àyíká ìmúra àkàndá bàbá ẹ̀yà kún fún agbára ẹ̀yà kún fún mímọ́ rẹ ẹ̀yà kún fún agbára ẹ̀yà kún fún mímọ́ rẹ ẹ̀yà kún fún agbára ẹ̀yà kún fún mímọ́ rẹ sẹ́ni orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọn méjèèjì sókè bàbá gbogbo ọ̀nà mo gbà nídìí agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ èyí tí èmi ò fi ní ṣiṣẹ́ tí fi máa mọ̀ ṣe ní gbogbo ọjọ́ ní gbogbo rèdóre nínú lórí ipò ọlá ni ògo ni iyì ni tí wọ́n fi mí ṣe ni ó sọ lọ́ba àfidílẹ̀ múlẹ̀ wípé kí ni ipò ọba kò tọ́ sí ṣùgbọ́n Ọlọ́run fi àánú bẹ̀ wò láti yọkù nínú ìyà ìdílé wọn ìran wọn kì í jọba àánú lórí gbà ṣùgbọ́n nígbà tó débẹ̀ dípò kó béèrè fún agbára ibi tó tọ̀ tó wá burú dé àkíyèsí alágbára o Samuel tún sọ fún àwọn èrè tí ó rìn tí ó fi lè gbàgbára láti fi rí ipò yẹn lò tí ó fi ní ṣe tí ó fi ní ṣìwà wò ṣùgbọ́n ọkọ̀ láti rí àwọn ìrìnàjò ó rí àwọn kan bẹ tí kò rìn
ó ṣiṣẹ́ lórí ipò yẹn akọ lọ́ba ẹni tá a sọ wípé ọlọ́run yíyan lọ́ba ọlọ́run fúnra ẹ̀ sọ pé òun tó ń kọ́ lọ́ba nítorí tó wá burú bẹ́ẹ̀ àtúwá fàjọba rẹ̀ yá nígbà tó débi kan tọ́ba yọ ọgbà tí ọba sáti yọ sáti mọ ìgbà lórúkọ tèmi mọ́ fọkànbalẹ̀ kò sí wàhálà èmi á máa tọ́jú rẹ̀ káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá gbogbo ọ̀nà gbogbo àfi nídìí agbára tí lẹ́mìí mímọ́ rẹ̀ olúwa mọ́ sọ pé ó ti di gbogbo gbà agbára tí lẹ́mìí rẹ̀ kò tó ìsìn mọ́ bèrè láì sí gbàtí lásìrè lọ́sọ̀ àti lóru ni olúwa kọ́ mi fún agbára tí lẹ́mìí mímọ́ rẹ̀ ipò ọlá ni ipò ọba ni ipò àṣẹ ipò oríire tí wọ́n fi mi ṣe rè kébẹ̀ wọ́n bá ṣe ṣì wọ́n lò àyè kébẹ̀ wọ́n bá ṣe lò báṣubàṣu bí ó ṣe wọ́ ọlọ́wọ́ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára tí lẹ́yìn mọ́ rẹ̀ mọ́ fẹ́ bàbá gbé wọ̀ mí dídí olùpa àdìmọ́ sọ wípé ó ti di gbogbo gbà ó kò tó àdìmí ọmọ bèrè sí ọ̀tún nígbà gbogbo rẹ̀ ó yá kọ́ mi fún agbára tí lẹ́yìn mímọ́ rẹ̀ ó yá ilé mi máa ti agbára rẹ̀ á tún gbé wọ̀ mí lóṣù lọ́pọ̀lọpọ̀ àdì gbogbo ọ̀nà ó yá kọ́ fún agbára tí lẹ́yìn mímọ́ rẹ̀ àdì ipò ọlá rẹ̀ ipò ògo ipò ọlá ipò òkèèrè àdì ipò orí tí wọ́n fi ṣe àdìkí wọ́n bá ṣe ṣì wọ́n lò àdìkí wọ́n bá ṣe lò báṣubàṣu àdìkí wọ́n bá ṣe lò lọ́nà tó bá fògo fún ọlọ́run àti ìwọ ọlọ́run tó ṣe ìdí mo ṣe ké o bàbá àgbàtọ̀ ọkùnrin mi fún agbára tí ẹgbẹ́ ní ọ̀tún iná mi mi máa ti agbára rẹ ayatollah gbé omi sí gbé omi náà ayatollah gbé omi ní àkọ́tún ayatollah ọkùnrin fún ẹgbẹ́ àtàgbà ní ọ̀tún ayatollah ọkùnrin fún ẹgbẹ́ àtàgbà ní ọ̀tún sẹ ayatollah ọkùnrin fún iná mi máa ti agbára rẹ ní ọ̀tún orúkọ Jésù ṣe ayatollah ọkùnrin fún iná mi máa ti agbára ní ọ̀tún orúkọ Jésù ṣe agbára tẹ́gbẹ́ ní gbòbìrì fún agbòbìrì ni àdébí ọgbọ́dọ̀ ṣe ipò yẹn lọ àdébí ọgbọ́dọ̀ ṣe àṣẹ tó ẹbí ọgbọ́dọ̀ ṣe ipò yẹn dídá ẹbí ọgbọ́dọ̀ ṣe àṣẹ níbẹ̀ àdébí ọgbọ́dọ̀ lòdọ̀dọ̀ tó bá fògo fún ọ̀nà rẹ̀ àdébí ọgbọ́dọ̀ lòdọ̀dọ̀ tó bá wọ ọ̀nà wà láyé àdébí gbogbo ọ̀nà tó bá wọ ọ̀nà àti ìsúnmọ́ fògo yẹn tí yóò ti mẹ́jẹ̀ ní gbogbo ọ̀nà mọ́ lò olùkún fagbára olùkún fẹ́ mímọ́ rẹ̀ olùkún fagbára olùkún fẹ́ mímọ́ rẹ̀ iná mi mímọ́ àti agbára rẹ̀ olùkún wọ̀ mí dídí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi wọ́ tún àdúrà yẹn gbà Olúwa kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ní ipò yẹn Olúwa kí n mọ ní àṣírí ayọ̀ kí n sì mọ gbà kí n bẹ̀rẹ̀ sí ní gbàdé látàkókò yìí lọ kí n bẹ̀rẹ̀ sí ní àṣírí ayọ̀ látàkókò yìí lọ gbogbo ọ̀nà kí n bẹ̀rẹ̀ sí ní gbàdé látàkókò yìí lọ kí n bẹ̀rẹ̀ sí ní àṣírí ayọ̀ nígbà gbogbo ìrànlọ́wọ́ bàbá ìrànlọ́wọ́ tó ga jùlọ yá kí n bẹ̀rẹ̀ sí ní rí wọn gbà ṣùgbọ́n àjẹ́ wọn lọ láti mọ sí àṣírí ayọ̀ láti mọ gbilẹ̀ fún rere lórí ipò yẹn láti mú kí òwò àti kótó ọmọ jẹ́ tìrẹ lọ lórí ipò yẹn fún mi ní rere orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èyí náà mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún bàbá ya gbé wọn lódìdí èyí náà mi mímọ́ àti agbára mo béèrè fún àtúntò ya gbé wọn lódìdí olúwa àìní ipò òkè ipò oríire àìtí wọn fi mi ṣe ni bàbá àìníkọ́ yá kí bẹ̀ sí ṣe rere jù tàṣí wa lọ àti bẹ̀ sí gba ní gbogbo ìjà tó lọ ayé mi akọ́ bẹ̀ fún ní ogun ológun lọ bóyá àní ìrànlọ́wọ́ bàbá olórí ìrànlọ́wọ́ ọ̀yá kí bẹ̀ sí nígbà láti gbogbo wá sẹ̀ àìlátòkè láti tẹ̀lé àìkí bẹ̀ sí láti gbogbo wá báyìí olúwa àìní orúkọ Jésù Kristi ọ̀yá kí bẹ̀ sí bọ́lá ní ògùn bọ́lá ògùn nígbà bọ́lá ní ọ̀tún ní ìdájí máa lọ oríire gbogbo àyọ̀ yakún pọ̀jà sí ọ̀fun láti mọ̀ sí báyìí olú akọ́mi fún agbára kún fúnlẹ̀ mímọ́ ṣe yakún fún agbára kún fúnlẹ̀ mímọ́ rẹ àìní gbogbo ọ̀rọ̀ yà kí àdìkí máa pọ̀ sí ní ìbùkún rẹ kí máa pọ̀ sí ní ọlá rẹ àdìkí máa pọ̀ sí ní ìgbéga rẹ àdìkí máa pọ̀ sí ní ìgbéga ìṣòro àjà aláàrẹ tó dára rẹ olú akọ́mi fún agbára nakún fúnlẹ̀ mímọ́ olú akún fún agbára olú akún fún èyí náà mi mímọ́ àti agbára ni mo bèrè fún yagbó wọn lódìdí èyí náà mi mímọ́ àti agbára ni mo bèrè fún yagbó wọn lódìdí èyí náà mi mímọ́ àti agbára rẹ ni mo bèrè fún ayé rẹ bàbá gbé wọn lódìdí ní gbogbo yakún fúnlẹ̀ mímọ́ àti agbára rẹ àdìtúbọ̀ agbára tó fi jọ lọ́rùn rẹ kí mo pọ̀ sí ní ògo ní ọlá ní ìbùkún ní ìgbéga ní ìṣòro ní ìdára àti dára àti ṣeré rere gba gbogbo àyíṣe kótó bá fúnni lórí kọjá láti gbogbo wa olórí bá bá ìrànlọ́wọ́ yà kébẹ̀ sí ní ìwọ̀n báyìí láti gun mẹ́rin ẹ̀gbọ́n yàtọ̀ wá tó fi jọrọ kún fagbá àti lẹ́mìí mímọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè sọmọ pé ọ̀sẹ̀ kan là ń lò parí lónìí àti ìwọ̀n lọ́sẹ̀ tuntun mìíràn lọ sọ̀rọ̀ tó bá wọ̀ mọ̀ta yín àti sáti mọ̀ gbà lórúkọ ti tèmi tádọ̀ ìbá sáti wúlò fún ọ mọ́ wọ̀rí fọkànbalẹ̀ ibi yòówù kó wù kọ wà tí wọ́n bẹ̀rẹ̀ sí lù ọ́ láti pè nọ́mbà mi so kí wọ́n tó lù ọ́ darí màá ti débẹ̀ láti gbèjà rẹ̀ káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àwọn ọmọ ogun ìwà pàtàkì ráyé ìwọ náà ti ara jọ ní ọ̀rọ̀ kọ́ mi fún agbára tí nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ju àti wá lọ àyè mo fẹ́ agbára tí mo yàtọ̀ kọ́ mi fún dẹ́ẹ̀mí àti agbára rẹ̀ ṣe yà sọ bí di apáta ti gbòòlù èyí ní àtàràjọ ní apáta ní rẹ̀ ju ti àjẹ́ wá lọ
láti mọ kọlù láti mọ lòlò láti mọ jóru tẹrú gbogbo tí ṣe èṣù àti ìjọba òkùnkùn àti gbogbo agbára wọn àtàrí kéde kí wọn gbogbo ègún àti ìgbà tí ń bàjẹ́ gbogbo níbikíbi yóò kó lọ àníbikíbi yóò kí n lè dé láyé àníbikíbi yóò kó òkun ó ti mọ farahàn àbí mo ti mọ kó àjọpọ̀ níbi nípa sí tèmi èké tó bá kọlù báyìí àríkọ́ mọ fọ́tún kó sì mọ lòlò olúwa kọ́ mi fún agbára tẹ́ mọ̀ rẹ̀ sọ mi jà pàtàkì gbòòyì látara jùlọ ní pátá nínú ẹ̀jà tí wà lọ àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àpáta ayérayé o ìwọ tẹ bẹ ẹnikẹ́ni bá kọlù afọ́tútù ẹnikẹ́ni tó bá kọlù alọ́lùlù olúwa àdìbò béèrè fún akọ̀tún agbátẹ́mọ̀ yakun fún agbátẹ́mọ̀ mímọ́ rẹ sí àdìbò béèrè fún akọ̀tún agbátẹ́mọ̀ yakun fún agbátẹ́mọ̀ mímọ́ rẹ ẹ̀yà nínú ìwà tó sọmídìí àpáta ìdìgbòrò ní àtàjọ olùdó àti wà lọ àdìbò sọmídìí àpáta ìdìgbòrò ní àtàjọ olùdó àti wà lọ àìwọ ọlọ́run iná àjọlò tí ṣáájú gbogbo àwọn àyàn fẹ́rẹ̀ lọ àyè láti kọlu bó ṣe láti palẹ̀ ojú ọ̀nà wọn fún ọ nílé olúwa àìní orúkọ Jésù Kristi èyí dẹ́bi mi máa ti agbára rẹ̀ ó yà gbé wọn lódìdí èyí dẹ́bi máa ti agbára gbé wọn lódìdí ó yà sọ mi di iná àtẹ̀rájú rẹ̀ ní ọ̀pọ̀ àjàtúwà lọ wà sọ mi di iná àtẹ̀rájú rẹ̀ ní àjàtúwà lọ àyè láti mọ kọlù àyè láti mọ lòlúlú láti mọ jóru tẹ́rú àyè gbogbo tí ṣe iṣẹ́ òkùnkùn sẹ́tẹ̀ àtàrí kiri gbogbo àyè gbogbo tí ṣe ègún ẹ̀pà àti bàjẹ́ mi gbogbo àyè níbi gbogbo yòókù tí wọ́n ti lè kó àjọpọ̀ níbi nípa tèmi àyè gbogbo yòókù àìkiri wà láṣẹ àyè gbogbo yòókù ilé ayé àyè gbogbo àgbẹ̀ yòókù àìkiri wà láṣẹ olúwa àyè sọ mi di àpáta ìgbòrò ní àtàjọ rẹ̀ àyè láti mọ kọlù wọn àyè láti mọ lọ́wọ́ láti mọ jóru tẹ́rú àyè gbogbo ẹ̀kẹ́ tó bá kọlù bẹ́ẹ̀ àyè kọ́ mọ fọ́ tuntun àyè kọ́ sì mọ ní káwọn láti ṣe kọ́ wọn àyè kọ́ tó bá kọlù bẹ́ẹ̀ àyè kọ́ mọ fọ́ tuntun láì láti ṣe kọ́kọ́ mọ́ bàbá ọ̀yà kún fún ẹ̀ má tàgbára rẹ̀ ẹ̀yà sọ mi di àpáta ìgbòrò nínú rẹ̀ ẹ̀yà kún fún ẹ̀ má tàgbára rẹ̀ àyè sọ mi di àjọrò nínú rẹ̀ ẹ̀yà sọ mi di àpáta ìgbòrò rẹ̀ ẹ̀yà sọ mi di àpáta ìgbòrò nínú rẹ̀ ẹ̀yà kún fún àgbàjẹ́ ìgbòrò rẹ̀ sọ mi di iná àti àjọrò nínú rẹ̀ àyè láti mọ kọlù àyè láti mọ lòlú láti mọ jóná pátá gbogbo tí ṣe ègó ègbà àti gbogbo ṣàṣẹ parí kàṣẹ́tẹ̀ dàdàrí kéde òkè gbogbo yòókù jẹ olúwa àyè orúkọ Jésù máa kún fún ẹ̀ má tàgbára rẹ̀ sẹ̀ ẹ̀yà sọ mi di àpáta ìgbòrò àti àjọrò nínú rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọn méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta olúwa sọ mi di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì nínú rẹ̀ pápátá fún gbogbo àwọn ẹni bí àwọn kàrí àwọn èèyàn búburú ni ẹni yóò kó òwò kó yẹ sọ mi di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì ńlá nínú rẹ̀ ìtí ń gbé gbogbo tí ń ṣe gbogbo mi àti jìnnìjìnnì gbogbo mi ìjọ pé kò sí ibi náà láyé kò sí ẹni náà láyé tí bá ti gbégbé ṣe ibi àbúburú kan nípa ti tèmi sẹ àmọ́ ohun ẹ̀yẹ rẹ̀ náà mú yó láì sí àwáwí tàbí ṣùgbọ́n gan àbí àṣìjẹra rẹ̀ lájẹun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n náà ti sọ tó ti fìdí rẹ̀ múlẹ̀ èyí tí ọ̀rọ̀ yìí sì mọ wá sí mú ṣe rẹ̀ jẹ́ pé yóò mọ olùdájọ́ ara rẹ̀ àdìyó sì mọ gẹ́ra rẹ̀ dànù kúrò ẹni yòówù kó wù kọjẹ́ ètò pé wọ́n sá ti dàbí láàrin ti ra mi padà ní iye kan tí kì í ṣe tí kì í bàjẹ́ bíi góòlù àbí fàdákà tí kò lábàlá tí kò nábà wọn orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ náà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àtìlẹ́mìí mọ́ mo bèrè fún agbéwọ̀n lódìdí agbára àtìlẹ́mìí mọ́ mo bèrè fún agbéwọ̀n lódìdí èyí lẹ́mìí mi máa ti agbára rẹ̀ sẹ́ àyíjẹ́ olú àgbẹ̀ gbéwọ̀n náà ti wà lójú pé àyíkò tó bẹ́ẹ̀ nínú rẹ̀ àtọ̀ sọ ti ẹ̀rù ńlá àti jìnnìjìnnì nínú rẹ̀ èyí ń gbé gbogbo tí ń ṣẹ̀rù àti jìnnìjìnnì gbogbo mi àtọ̀ sọ ti ẹ̀rù ńlá àti jìnnìjìnnì nínú pátá ètò pé wọn ni Ọlọ́run ẹ̀rù tí gbogbo tí ń ṣẹ̀rù gbogbo àti jìnnìjìnnì gbogbo mi àtọ̀ sọ ti ẹ̀rù ńlá àti jìnnìjìnnì nínú pátá èyí gbogbo tí ń ṣẹ̀rù àti gbogbo jìnnìjìnnì tó bẹ́ẹ̀ àyíkì yóò ṣe mi yóò kó òògùn wọn lágbàáyé àyíkì yóò ṣe iṣẹ́ lágbàáyé kì yóò ṣe agbára àti òun yóò náà lágbàáyé èyí tẹ́ pé àyọ̀ bá gbègbè ṣàfihàn bá gbèrò mi nígbà tí mẹ́ àyọ̀bọ̀ jẹ́ yọ̀bọ̀ mọ̀ jẹ́ àmúyọ̀ bẹ̀ síwájú náà àyọ̀ sì mọ̀ jẹ́ àjẹrù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ yẹn àyọ̀ sì mọ̀ pàrọ̀ yóò ti sínú àti ìjára rẹ̀ pàbájú ẹ̀rọ olúwa àyọ̀bọ̀ olùdájọ́ rẹ̀ àyọ̀ sì mọ̀ gidigidi dànù ètò àti fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ wípé kéde àdékẹ́rẹ́ wọ́n sì yọ̀ ẹni yòówù kó wọ́n tó bá dán wọn àyọ̀ ìyá sì ti gé dànù bàbá ọ̀yà kún fúnlẹ̀ mi mẹ́ta gbọ́dọ̀ rẹ̀ yà sọ mi ti ẹ̀rù láti jìnnà jù nínú ẹ̀dùn ẹ̀jẹ̀ lọ yà sọ mi ti ẹ̀rù láti jìnnà nínú ọ̀bàjà àjẹwọ́ lọ àyè gbogbo ẹnikẹ́ni yòówù kó wù kọjẹ àyíjọ àti gbèrò yóò kó wù kọjẹ àyíbi yóò kó wù kọjẹ wa àti láti gbègbè àti láti gbèrò obìnrin kan nípa àti ìmísẹ olúwa àyíkí wọ́n sì mọ ọmọ ìyá àbí ọmọ ìyá ọlá àjọ lọ àyíkẹ́kẹ́ bí àṣẹ àti ọ̀rọ̀ rẹ tó ti jáde nù olúwa àyíkí láti jẹ́ ìdíkẹ́ ìlú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àti sẹ́bàjá kìlọ̀ àmọ́ bí kò sí pé ẹ̀yìn tá à ń fi ohun rere wà ní bàbá lórí kó yà kún fúlẹ̀ mímọ́ ní aṣọ méjì ẹ̀rù ńlá àti jìnnà padà tàtúwà lọ olùkọ́ àti aṣọ méjì ẹ̀rù àti jìnnà padà tàtúwà lọ. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa kọ́ mi fún ẹ̀mí máa tàgbára rẹ̀ tẹ̀bí ìwọ ni Ọlọ́run alágbára lórí gbogbo bóyá gbogbo tí ṣe kọ́ra ayé ògo àyíkọ́ra ayé mi ògo mi àyẹ̀mọ́ mi ṣe dá mi rí ayé mi gbọ́ kọ́ta àti ògo àwọn ọ̀rọ̀ ṣáájú ni nínú ọ̀rọ̀ mi gbogbo ètò ẹ̀kún wúlò tí mo wúlò tó fi kú ni àtọ́ jẹ́ pé ara àwọn ogún mi ni
kó bẹ̀rẹ̀ sí di gbígbà fún pátá láì múlẹ̀ àkàrẹ̀ kó sì mọ dílò fún ti gbogbo agbára tó fi yọ nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìtura àti ìbùkún rẹ àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ ní tẹ̀lé gbogbo ẹ̀ kó bẹ̀rẹ̀ sí di gbígbà padà fún mi kó sì mọ dílò fún mi àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àkọ́tọ̀ agbára tí nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún agbóhùn ní dídí èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún ayé rẹ agbóhùn ní dídí èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára mo fẹ́ agbóhùn ní dídí orúkọ Jésù Kristi gbogbo tí ṣe ọgọ́ mi àti gbogbo tí ṣe ìpè mi àti gbogbo tí ṣe àyẹ̀wò àti ṣe ìtọ́jú gbogbo àti gbogbo tí ṣe ìráyè gbogbo ní orúkọ Jésù Kristi àìkọ́bẹ̀ tí gbọ́ fún wa ti gbọ́ wa tó fi jọ́ lọ́rùn àìkọ́bẹ̀ tí gbọ́ fún wa ní orúkọ Jésù Kristi àìdíbi gbogbo lọ́wọ́ ìdè gbogbo láti ọ̀dọ̀ ìdìbò níbi ó kó lè wà olùkọ́bẹ̀ tí gbọ́ fún wa ní orúkọ Jésù tẹ̀ mọ́ ògùn àwọn ọ̀rẹ́ ìsànṣó ni àti ìpínlẹ̀ tí orí ọjọ́ fún òun àìtí sàrà owó gómìnà orúkọ Jésù àìtẹ̀lẹ̀tẹ̀lẹ̀ gbogbo ẹ̀kọ́ bẹ̀rẹ̀ tí gbà fún orúkọ Jésù Kristi àìgbogbo tí ṣe ògùn mi àìgbogbo tí ṣe ayé mi àìgbogbo tí ṣe ẹ̀tọ́ mi àìgbogbo tí ṣe pé mi gbogbo tí ṣe àṣeyọrí gbogbo tí ṣe gbé kàbí tẹ̀ ní orúkọ Jésù Kristi àìgbogbo àìkọ́ bẹ̀rẹ̀ tí gbà fún wa tálá kò síbi kankan àìgbogbo bẹ̀rẹ̀ tí gbà fún wa tálá kò síbi kankan àìgbogbo bẹ̀rẹ̀ tí gbà fún wa àtẹ̀lẹ̀tẹ̀lẹ̀ orúkọ Jésù àìkọ́ sì bẹ̀jú lòfin nípa agbára àti àṣẹ rẹ ẹ̀tọ́ rẹ àánú rẹ òròfẹ́ rẹ àti àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ rẹ nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àti ìdúró àti fọkànlá àti ìgbéga ìṣirò gbogbo àwọn ní orúkọ Jésù yakun fún agbára yakun fún ẹ̀mọ́ rẹ yakun fún agbára yakun fún ẹ̀mọ́ rẹ yakun fún agbára yakun fún ẹ̀mọ́ iná mi máa ti agbára ní obìnrin gbogbo lórí àti gbogbo tí ṣògo mi àtàyè mọ́mi àti ètò àti ilé ìwà gbogbo àìtí ẹgbẹ́ ògùn àwọn ọ̀rẹ́ àìkójú bá fọdá lórí Jésù Kristi tẹ́lẹ̀ àìkójú mọ́jú lòfin nínú ayé àlàfẹ́ ìbùkún àti gbéga ìṣúra àti àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ rẹ àti gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ní ẹ̀mí mímọ́ àtàgbára rẹ ìkórè ayọ̀ lọ́tọ́ sí mi ìkórè ayọ̀ láyé mi nílò tí gbogbo tó fi ń jọ́ lọ́rùn yá kí bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ báyìí ìkórè ayọ̀ tó fọ́ pọ̀pọ̀ ìbùkún ògo ọlá àti túbí àti gbígbà àti ṣòro oríire gbogbo ní àìtúndà ṣe láti kó àkébẹ̀rẹ̀ sí ní kó wọn tó bẹ̀tẹ̀ ìkórè sí láti gbà Olúwa débi wípé gbogbo tí ń ṣe ògo àti oríire ìtẹ́nikẹ́ni òrí lórí náà mi gbéṣe nínú rẹ̀ mi kó sì bọ́ ti rọ̀ fún láti kí àmọye gba àwọn ènìyàn náà gba àwọn ènìyàn àìkú ọmọ jàǹfààní nínú ìkórè nínú rẹ̀ ìka ìtì wọn náà kó sì mọ gba ìpadà rẹ̀ láti mọ yin Ọlọ́run lógo láti mọ rẹ̀ nínú ìfẹ́ rẹ̀ láti lè fara wọn jì fún ọ̀pá bàtà olùwàkúnmi fún ní ìmọ̀tàgbára rẹ̀ ìkórè ayé lọ́pọ̀lọpọ̀ láàrin tó láti gbà kó àkébẹ̀rẹ̀ sí kọ́ wọn tó bẹ̀tẹ̀ ìkórè sí láti gbà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ìwọ Ọlọ́run olùkórè agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fẹ́ yá gbé wọn lódìdí agbára àti nẹ́ẹ̀mí mímọ́ mo béèrè fẹ́ yá gbé wọn lódìdí èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè yá gbé wọn lódìdí tí gbogbo agbára tó fi sọ ní orúkọ Jésù Kristi ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àdìsọ́lẹ̀ ìṣẹ́lẹ̀ àjàkùnrin àṣẹ èyí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlá àti wàtí tó dàtà agbára rẹ èyí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí oríire pátá gbogbo àti gbogbo tó fi sọ ní orúkọ yàtí bẹ̀rẹ̀ sí ní kún wọn báyìí àti bẹ̀rẹ̀ sí kún wọn báyìí àti bẹ̀rẹ̀ sí kún wọn báyìí tó bẹ̀ jẹ́ ìkòrò sí láti gbà àyíkó gbogbo ọ̀nà Olúwa àìkún fún lẹ́bẹ̀ mímọ́ àti agbára rẹ̀ ṣe àìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìkórè ayọ̀ tó ẹ̀lẹ́gbẹ́ tó lójúmọ́ ìkórè ayọ̀ tó ká tó tóbi jùlọ ni èyí tó kọ́ pọ̀pọ̀ bó ti ṣe oríire ayọ̀ gbéga ìbùkún àti ọrẹ ayọ̀ àìní ìrẹ̀rẹ̀ àìní tó kọ́ pọ̀pọ̀ gbogbo ti ṣe ti gbéga àti ògo náà ni Olúwa àìtọ́bẹ̀tẹ̀ mi bẹ́ àìní oríire gbogbo àti ògo gbogbo ìjẹ́ ìkẹ́ lórí òdòdó àìkọ́bẹ̀ ti jílò fún nípa gbàjà sílẹ̀ ìmúlẹ̀ àkàdá nínú ọ̀pọ̀lọpọ̀ láì tó àṣẹ fún àìní ìrẹ́gbẹ̀ àìkọ́bẹ̀ ti ṣe fún láì nínú àkàdá láì mú gbàjà sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àìtọ́bẹ̀tẹ̀ pé àmúyẹ gbà àwọn ilé ọ̀gbà ni àìní wọ́n mọ̀ jàǹfààní rẹ̀ ayé wọ́n sì mọ̀ yí padà sí ọ̀rẹ́ láti mọ̀ fògbó fún ọ̀rẹ́ nínú ayọ̀ àti ìdúnà àti ìdíra ayá Olúwa ayakun fún ẹ̀mí mímọ́ kó bá gbára rẹ̀ àìní ẹ̀mí àtàgbà mo bá gbé wọn nídìí ìní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yà gbé wọn nídìí ìní ẹ̀mí àtàgbà mo bá gbé wọn nídìí ọ̀yà ìkórè àìlọ́pọ̀ yà kẹbẹ̀rẹ̀ sí ní kọ́ àìlọ́pọ̀ yà kẹbẹ̀rẹ̀ pọ̀ sí àkọ́tún ìkọ́ agbára àti ọgbà ìbàjẹ́ àìkórè àìkẹbẹ̀rẹ̀ sí kó lọ́pọ̀lọpọ̀ àìkẹbẹ̀rẹ̀ sí kórè àìlọ́pọ̀lọpọ̀ ìtọ́pọ̀lọpọ̀ ìfòkó ògùn àtọ̀rẹ́ yàtọ̀ láti láti wákùnrin àti tọ́bẹ̀ jáde kò ní sí láti bá kí gbogbo ògùn tó máa ṣe bó jẹ́ tẹ̀rẹ̀ lọ. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run gẹ́gẹ́ bí o ti fi títóbi rẹ̀ hàn nínú ìrìnàjò Abraham nígbàtí Fáráò ń gbá ìyàwó rẹ̀ mọ́ lọ́wọ́ Olúwa wá fi títóbi rẹ̀ hàn nínú ayé tèmi náà nínú ìrìnàjò tèmi náà nínú iṣẹ́ mi ẹ̀yà gbogbo ibikíbi tí ẹ̀tọ́ mi wà ẹnikẹ́ni tí ẹ̀tọ́ mi bẹ lọ́wọ́ rẹ̀ lọ́kọlù wọn pẹ̀lú ìyọ́nú ńlá láti dá ẹ̀tọ́ mi padà fún mi. Mo kíyèsí pé
ìwọ o ti lówó o ti lọ́lá o ti ní ohun gbogbo tí kò sí kan tó nídìí mọ́ so mọ́ wulẹ̀ sí ọdún mọ́ gbà fún mi ó ti pé bó ti gbà fún mi yẹn yóò sì dára fún ọ máa mórè ń ra sùtì fún ra bisikì fún tún ra kókì fún pẹ̀lú máa mórè so o nídìí àti ṣe yọnu láti mọ́ gbà fún mi nítorí pé mo kíyèsí pé o ti yó tán owó nídìí gbogbo nǹkan yẹn ṣùgbọ́n tó pé mi ò tí ì yọ mi sì tún nídìí rẹ̀ mo fẹ́ kọ́ mọ́ gbà fún mi màá sì tọ́jú rẹ̀ ojoojúmọ́ ní ìmọ̀ra bisikì àti sùtì fún àti kókì orúkọ Jésù lẹ́mẹ̀ta Olúwa gẹ́gẹ́ bí ó ṣe farahàn nínú ìrìnàjò Abraham ìjọba pé Fáráò tó gba ìyàwó rẹ̀ ọkọ ló pẹ̀lú ìṣọ́nú ńlá ó sì dá ìyàwó rẹ̀ padà fún pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun rere dábàá mi sì pọ̀ sí ní ìbùkún Olúwa èmi náà ni dá sí ọ̀rọ̀ ayé mi nínú àwọn ìrìnàjò mi lórí gbogbo tí ń ṣe tèmi àní àwọn wo ni wọ́n pèrè àwọn alágbára tí wọ́n gbẹ́sẹ̀ lọ́dọ̀ mi àbí tí wọ́n yàn mí jẹ ìtọ́ pé wo nìkan alágbára yà lọ kọlù wọ́n pẹ̀lú ìyọnu ńlá rẹ gbogbo ṣiṣẹ́ tó bá ti pè mí yà kó bẹ̀ dá padà fún mi tẹ́lẹ̀ àdúrà rẹ̀ dá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti náà mi mẹ́rin gbogbo ìrìn bàbá gbé wọ̀ mí dídí ayé rẹ̀ bàbá àní lórí ọ̀rọ̀ ayé mi yà dìde tóbi ṣe ti àtijọ́ àní gẹ́gẹ́ bó ṣe fara hàn nínú ìrìnàjò Abraham àní nínú ilẹ̀ Íjíbítì ni àní láti kọlù Fáráò pẹ̀lú ìyọnu ńlá àní torí ìyàwó rẹ̀ Sárà ìtọ́gbà lọ́wọ́ rẹ̀ ni Olúwa àní tó sì dá ọdún Sárà náà padà pọ̀lọpọ̀ láì ṣe níbi kankan ni ọ̀yà àní èmi náà nítorí ọ̀rọ̀ ayé mi yà dìde tóbi ṣe àtijọ́ àní lórí ọ̀rọ̀ ìrìnàjò ayé mi àṣẹ ìbàjẹ́ gbóṣe ni wọ́n bá ọ̀yà dìde tóbi ṣe gbogbo àwọn tí wọ́n pẹ̀lú àwọn alágbára tí wọ́n kì í ṣe lágbára ni nítorí pé wọ́n nìkan lágbára ni àìsí tí wọ́n gbẹ̀ṣẹ̀ náà tó bá ti lé mi àbí owó ṣe tèmi àìsí wọ́n yọ ayé mi àbí ṣẹ̀mí lọ́dún ẹ̀yà kọlù wọn pẹ̀lú ìyọnu láti bínú gbọ́dọ̀ rẹ̀ ṣe ẹ̀yà kọlù wọn pẹ̀lú ìyọnu láti bínú gbọ́dọ̀ rẹ̀ ṣe àní kọlù wọn pẹ̀lú ìyọnu láti bínú gbọ́dọ̀ rẹ̀ ṣe ọ̀yà àní gbogbo tí ń ṣe ètò àti rẹ̀ àkọ́bẹ̀ sí kúlọ̀ dàrẹ́ fún padà tètè àkọ́bẹ̀ sí ta gbogbo tí ń ṣe ètò àti padà fún tètè àkọ́bẹ̀ sí ta gbogbo tí ń ṣe ètò àti padà fún tètè àkọ́bẹ̀ sí ta gbogbo tí ń ṣe ètò mi padà fún mi tètè ṣe àní gbogbo ohun tí wọ́n ti gbẹ́ nínú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ayé mi gbogbo tí wọ́n ti gbà nínú ayé mi àkọ́bẹ̀ sí ta padà fún mi tètè tí wọ́n bá tó fi yọ lọ́rùn rẹ̀ ayé bàbá àríwá fara rẹ̀ àwọn sómi náà kan nínú àjọ ayé mi sẹ́ abẹ́rẹ́ wọn ayé mi nínú àjọ ayé mi sẹ́ gbogbo rẹ̀ àjọ gbogbo ni àní tí a ti gbà lọ́dún ayé mi èmi àwọn tí wọ́n pẹ́ ara tí wọ́n kì í sáré tó tó ní kan lágbára ni ẹ̀yà àní bẹ̀rẹ̀ sí fi yọ nínú àrẹ kọlù wọn sẹ́ nínú obìnrin bóyá bẹ̀rẹ̀ sí kọlù wọn pẹ̀lú yọ nínú àrẹ ẹ̀yà àní kó bẹ̀rẹ̀ sí gbogbo tí sẹ́ tó ní padà fún tètè kí wọ́n jẹ́ ìgbó wa fún tètè àní mo ṣe náà ṣe ní sọ yọ̀ mí ní àwọn ìgbàgbọ́ àní bẹ̀rẹ̀ sí gbogbo tí sẹ́ tó ní padà tètè tí wọ́n bá tó fi jọ bàbá ẹ̀yà kọlù wọn sẹ́ pẹ̀lú wọ́n bá tó fi jọ ẹ̀yà kọlù wọn ti wọ́n bá tó fi jọ àfi tó mi yà kàn lórúkọ Jésù Kristi ẹ̀yà kí wọ́n tẹ̀lé gbogbo sẹ́ tó àti padà fún lórúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi wo tẹ́ pé Ọlọ́run ọba kọlù Fáráò pẹ̀lú ìyọnu ńlá ni wọ́n ti gba ìyàwó Abraham lọ ti gbàgbé o lóòótọ́ wọ́n tọ́jú Abraham wọ́n sì gbogbo ẹ̀ ṣùgbọ́n tó bá dé ibì kan wọ́n pàṣẹ pé wo ìta tọ́jú rẹ̀ náà tó ó ṣeéṣe kẹ́kẹ́ wọ́n tó sọ Abraham di ẹrú gangan nítorí pé kíni ilẹ̀ àjèjì ní Abraham lọ nílẹ̀ Egypt kìí sí ilẹ̀ ibi tí Ọlọ́run ní kíni kó wọ́n gbà fún un ilẹ̀ tọ́lọ̀ tí lóun ti gbà fún ó ti wà ní ó ti débẹ̀ Ọlọ́run ti fi bẹ̀ hàn ṣùgbọ́n nítorí ìyàn ó kú olórí ilẹ̀ yẹn tọ́ba jíjọ́ mi tọ́lọ̀ bá fún wa lórí ọ̀fẹ́ àṣìṣẹ́lẹ̀ lórí ibi tọ́lọ̀ bá lóun ti gbà fún ọ ò ní ìdá ti kú níbẹ̀ dúró níbẹ̀ ó yóò kó òwò kó lè ṣẹlẹ̀ képe Ọlọ́run tó mú ọ wà níbẹ̀ ó lágbára láti ṣe ohun gbogbo orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run nínú ìrìnàjò ayé mi nínú iṣẹ́ mi nínú gbogbo tí ṣe tèmi nínú iṣẹ́ ìránṣẹ́ mi ìfarahàn rẹ sí ọjẹ́ mi lógún bí àpamọ́ fi ara ti tóbi rẹ hàn gbogbo tí ṣe ẹnikẹ́ni yòówù kóhùn kó jẹ́ tó ń pèrè ní alágbára àbí Ọlọ́run nítorí pé ìwọ nìkan ní alágbára nítorí pé ìwọ nìkan lọ fi ìyọnu tó gbóná ńlá ètò lágbára jùlọ ni lọ fi kọlù gbogbo wọn ẹni ó kó bóyá lọ fi kọlù wọn gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti gbèmí àti ayé mi gbogbo èyí tí wọ́n jókòó lórí àbí tí wọ́n gbẹ́sẹ̀ lé mi àti tí wọ́n jẹ gàmẹ́ lórí àti tí wọ́n gbà tí wọ́n àwọn oníyọ̀ǹda rẹ̀ fún mi ni Olúwa tẹ́lẹ̀ yakọ́ bẹ́ẹ̀ ti gbà kó bẹ́ẹ̀ ti dá padà fún mi orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù.
Jésù Kristi agbára Ọlọ́run alágbára jù wá tóbi jùlọ ètò pé ìwọ nìkan ní Ọlọ́run àìtó pé ìwọ nìkan ní lágbára kò sí lágbára kò sí Ọlọ́run kankan níbi kankan mọ́ Olúwa ó yá àníbò béèrè fún ìdàpọ̀ mímọ́ rẹ ṣe àìnílò àjò rẹ mo béèrè fún farahàn rẹ ṣe àìnílò àjò àìṣe gbogbo nínú iṣẹ́ mi àwọn olùgbò wá ní wọ́n ṣe é ṣe àníbò ṣe tèmi pátá lóòrùn ó yá mo farahàn kan ṣe ó yá mo farahàn kan ó yá gbogbo ẹnikẹ́ni tó pẹ̀lẹ́ ní alágbára ni àìgbogbo ẹni tó pẹ̀lẹ́ ní Ọlọ́run ni àìtó ń gbèsè ní ẹ̀tọ́ mi ni àìtó gbèsè ní owó ṣíṣe àwọn ìpè mi ni àìtó gbèsè ní owó ṣíṣe ìṣeré àti ayọ̀ mi ni Olúwa tó kọ́ wọn kì í ṣe alágbára ìwọ nìkan alágbára tó kọ́ wọn kì í ṣe ìwọ nìkan lọ́dọ̀ ẹ̀ àyínlọ́ fi ìyọnu gbóná tó ga tó tóbi jùlọ ni ẹ̀ àlọ́ fi kọlu ọkọ̀ bàtà láìpẹ́ nìkan kan àlọ́ fi kọlu àti àwọn àti owó ṣíṣe àlọ́ sọ̀rọ̀ sí Olúwa tógun ti àti ẹ̀tí gbọ́ agbára rẹ̀ ọ̀yà àyínlọ́ kọlu wọn pẹ̀lú ìyọnu náà àyínlọ́ kọlu wọn pẹ̀lú bínú gbóná rẹ̀ ọ̀yà lọ́ kọlu pẹ̀lú ìyọnu náà ọ̀yà gbogbo tíṣẹ̀ tọ́jà àti pèmí àti ayé mi bá wọn gbogbo tí wọ́n gbẹ̀ṣẹ̀ lónìí ọ̀yà àyíkọ́bẹ̀ ti dápadà fún mi tèlé sẹ́yìn àyíkọ́bẹ̀ ti dápadà fún mi tèlé àyíkọ́bẹ̀ ti dápadà fún mi ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá tóbi sọ̀rọ̀ àyíkọ́bẹ̀ ti dápadà fún mi tèlé sẹ́yìn àjùlọ ọ̀yà lọ́ kọlu wọn pẹ̀lú ìyọnu náà sẹ́ lórúkọ Jésù sọ̀rọ̀ sí ẹni yóò kó òkú wọn jẹ àníbi yóò kó òkú wọn wà nítorí pé wọn ni Ọlọ́run àti wọn lágbára kò sọ́nà kò sí lágbára kankan níbi kankan mọ́ ẹni yóò kó tó agbára lágbára mi lọ́rùn dẹ àìtó gbèsè ní ẹ̀tọ́ àti gbogbo àti pèmí ni àìtó yẹ mi jẹ àìlọ́kọ́ọ̀lù wọn ti pẹ̀lú ìyọnu náà tó ga tó tóbi jùlọ ni Olúwa àìkọ́ bẹ̀ já gbogbo bẹ̀ já gbogbo ẹ̀tọ́ fún mi àní tẹ̀lé àgbẹ̀ ìjà gbogbo ẹ̀tọ́ àìgẹ́ bó ti tábìlì àti àìkọ́ bẹ̀ já ìtọ́ fún tẹ̀lé àìkọ́ ìjà fún tẹ̀lé tó wà bá tó jọ lónìí Olúwa kọ́ bẹ̀ já bó ti ṣe kí máa ti rí fún tẹ̀lé tó wà bá tó yà lórúkọ Jésù àìlọ́kọ́ọ̀lù wọn lákọ̀ gbogbo ti tó fi wọn aláàkùsí mi kẹ́tọ́ Àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìjà àti ìdààmú ayé mi ìjà àti ogun jíjà ayé mi kò ní kan ṣe pẹ̀mọ́ ó dópin ogun jíjà àti ìdààmú kìí ṣe tèmi mọ́ ogun jíjà àti ìdààmú kìí ṣe tèmi mọ́ èyí mọ́ títí ẹ̀ àwa yóò ní jíjà ní mú kúkú dání ṣùgbọ́n mo yóò yẹn ayọ̀ ni mo mú dání àlàáfíà ni mo bí so èyí mọ́ títí ẹ̀ ṣùgbọ́n ní ti tèmi ogun jíjà àti ìdààmú kìí ṣe tèmi mọ́ so fún díẹ̀ yìí mo pa ní àṣẹ èmi ọ̀dàlábà nítorí pé Ọlọ́run ti dá mi láre gbogbo tí ṣe ògo mi gbogbo tí ṣe ìpín mi àyẹ̀mọ́ mi àṣeyọrí ayọ̀ mi gbogbo tí ṣe ìgbéga mi àti ògo àwọn ìran ìṣáájú ní tí ẹ kúrò tí mo lò tí ẹ fi kún ní ìṣẹ̀lẹ̀ àwọn ogun mi ni mo pàdásì ní mi ọ̀dàlábà ẹ kúrò níbi tẹ wà ẹ padà sínú ayé bẹ̀bẹ̀ sí dìlò fún mi èmi ò ní nǹkan tó ní ni mo ń pàdásì ẹ kúrò níbi tẹ wà ẹ padà sínú ẹbí tí mo kò sí ohun kan tó ní pàtàgbàdà lórí yín kò sí ẹnikẹ́ni tó ní pàtàgbàdà sí lórí láti dirun láti ka imọ́ láti kàn imọ́ láti da yín dúró mọ́ ẹ kúrò níbi tẹ wà ẹ padà sínú ẹbí tí dìlò fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àti àlàáfíà àti ìbùkún Ọlọ́run àlàyé ọ̀yá òrèrè gbogbo kó jìnnà fún mi kébẹ̀ sí bọ́bẹ̀ sí oríire báyìí mo ṣẹlẹ̀ sí gbélé ní oríire báyìí pẹ̀lú àṣetàgbọ́n lọ́rọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àṣẹ ni o kì í ṣàbà àrí àṣẹ ni mo pa o kì í ṣàbà ẹ gbọ́ àrí tó ló pé kiri àrí ebi ti dẹ̀dẹ̀ láàrin ní pọ̀lọ́ ọ̀run aláyẹ ogun jíjà àti ìdààmú kì í ṣe tèmi mọ́ àní ogun jíjà àti ìdààmú ó dópin ní ayé mi ṣe àní ogun jíjà àti ìdààmú kì í ṣe tèmi mọ́ nítorí pé kiri Ọlọ́run rántí mi ṣe rere àní pé oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ àní Jésù Kristi ti kó sì tàyè sí ẹni tígbà tèmi ṣe àní pẹ̀lú ojú bàbá oṣù ṣòro ìdí mo ṣe pàṣẹ orúkọ Jésù Kristi ẹ gbọ́ gbogbo tí ṣe ògùn ayé mi ẹ gbọ́ gbogbo tí ṣe eré ayé mi ẹ gbogbo tí ṣe àyẹ̀mọ́ àti ṣe ìdáhùn àwọn gbogbo ẹ gbọ́ àní gbogbo tí ṣe ògùn àwọn ọ̀rọ̀ ṣẹjọ́ ẹ̀kọ́ tí wọ́n ti wò nílò ìjọba kò ní àyíṣẹ́ àwọn ogún mi ni ẹ kúrò níbi tẹ̀ wá sẹ́ ẹ kúrò níbi tá a gbé pamọ́ sí ẹ kúrò níbi tá a hayé mọ́ ẹ kúrò níbi tá a kàn yín mọ́ ẹ kúrò níbi tá a gbé yín kọ́ sí yóò orúkọ ojú ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí dúró fún iṣẹ́ nípa ṣe àjàgbára Ọlọ́run àlàyé ẹ bẹ̀rẹ̀ sí dúró fún iṣẹ́ àní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ ńlá àti ẹ̀mí gígùn ìfọkànbalẹ̀ àti ìtura àti ìdẹ̀ra yóò orúkọ ojú ẹ bẹ̀rẹ̀ sí dúró fún wáta àní bẹ̀rẹ̀ sí dúró fún wáta àní gbogbo agbára tí a fi kàn yín ni àní gbogbo agbára tí a lò lórí iṣẹ́ ni gbogbo agbára yẹn dọ̀kọ̀ àní gbogbo agbára yẹn wò ṣe mọ́ àní kò sóhun kan tó tún ní pàtàgbára lórí ayé mi tó tàṣì lórí ayé mọ́ àfi ẹ̀mí nìkan àní agbára àti àṣà torí ọ̀fẹ́ Ọlọ́run àlàyé èmi wọ́n tún padà ṣe orúkọ Jésù kò ṣe ẹgbọ́ ògùn ayé mi ẹgbọ́ ìrírí ayé gbogbo ẹgbọ́ àṣírí ayé gbogbo ẹgbọ́ àní gbogbo ṣíṣe rere ayé nípa gbogbo ẹgbọ́ àní gbogbo ṣíṣe àyẹ̀wò mi ṣe dànù ẹgbọ́ àní gbogbo ṣíṣe ògùn àwọn ọ̀rọ̀ ìṣàjú ni nínú ìrìn àmì gbogbo ni àní ní bàbá nílé àní oṣù tí wọ́n kò tí olú àìsí ló dẹ́bi kó ni ó yá àní orúkọ Jésù ẹ padà sínú ayé mi sẹ ẹ bẹ̀ sí dúró fún mi sẹ ẹ padà
tó ayé mi ẹ̀bẹ̀ sí lò fún mi nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ la fẹ́ fọkànbá àti ìrànlọ́wọ́ ọlọ́run àlàyé àìnígbà ní ẹ̀bẹ̀ gígùn àìtótá ìdókòjọ́ ọ̀yá ẹ̀bẹ̀ sí lò fún mi àdébọ̀lá ẹ̀bẹ̀ sí lò fún mi kọ́mọ́yá ẹ̀pà sí ẹ̀bẹ̀ sí lò fún mi ẹ̀pà ẹ̀dá sí ẹ̀bẹ̀ sí lò fún mi pẹ̀lú àṣẹ ọlọ́run àdébọ̀lá sí lò fún mi orúkọ Jésù èmi pàṣẹ mi dá àdébọ̀lá sí ẹ̀bẹ̀ sí lò fún mi àìmọ́ pàṣẹ mi dá ẹ̀bẹ̀ sí lò fún mi orúkọ Jésù àdébọ̀lá sí ẹ̀bẹ̀ sí lò fún mi orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yà áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi ẹ̀bẹ̀ sí kẹ́mi láti mọ jíṣẹ́ mi fún mi gbogbo ẹ̀yà áńgẹ́lì oníròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀ sí kẹ́mi láti mọ jíṣẹ́ mi fún mi bóyá ògo ayé mi ju àfojúsùn ju ìrètí mi lọ ju ohun tí èmi gẹ́gẹ́ ti fojú sí lọ bóyá kọ́ bẹ̀rẹ̀ sí ní buyọ̀ tàṣẹ gẹ́gẹ́ bí ọjọ́ sí ń buyọ̀ tí kò sẹ́ni tó lè dá dúró kọ́ bẹ̀rẹ̀ sí ní ràn gẹ́gẹ́ bí òun sí ń ràn tẹ́nìkẹ́ ló dáwọ́ bò ibi kọ́ mọ̀ sí jẹ́ rírí kọ́ sì mọ́lẹ̀ fún àwọn ènìyàn káwọn ọmọ sì rí náà rí pẹ̀lú àṣẹ Ọlọ́run aláyé ọ̀yá àríkítù ọgbọ́n fọ̀ nínú ògo bó ṣe ń fọ̀ nínú ògo ju àtiwá lọ iṣẹ́ mi ilé mi àti gbogbo ṣíṣe tẹ̀mí pápátá bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀rí ayọ̀ mi kó àtúbọ̀ lóko tó ga tó jẹ́ òjò bó ṣe ní lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yà ń kẹ́rù ní ṣàyẹ̀ oníròyìn ayọ̀ mi Ọlọ́run ti gbé yín kalẹ̀ nítorí ti tèmi ni ní orúkọ Jésù Kristi ọ̀yá àní ẹ̀bẹ̀ kẹ́rù láti mọ̀ tí a mi fún mi sẹ́ àdẹ̀bẹ̀ kẹ́rù láti mọ̀ tí a mi fún mi àdẹ̀bẹ̀ kẹ́rù láti mọ̀ tí a mi fún mi ọ̀yá àní ògo ayé mi akọ́bẹ̀ sí ni buyọ̀ àní gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń buyọ̀ àní pẹ̀lú àṣà tàgbà Ọlọ́run àtẹnikẹ́ni ò sì lè dàgbà àbíjú lọ́wọ́ kọ́kọ́ mọ̀ sí yọ ni ògo ayé mi akọ́bẹ̀ sí ni tọ́ akọ́bẹ̀ sí mọ́lẹ̀ akọ́bẹ̀ sí ràn àní káàkiri gbé ẹ̀gbẹ́ ayé àní gẹ́gẹ́ bí òòrùn ṣe ń rọ̀ pẹ̀lú àṣà tàgbà Ọlọ́run rẹ̀ tẹ́nikẹ́ ló lè dáwọ́ bù tẹ́nikẹ́ ló lè gbé pamọ́ ni wọ́n pa àṣẹ níbi ọ̀dọ́ lábàá ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yà ń gẹ́rù ní sẹ́yìn ní ìròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀já àṣìmọ̀já mi fún mi ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀já mi fún báyìí ọ̀yá ayé mi kó tó máa fọ̀ lóògùn mọ́sí fọ̀ lóògùn lọ iṣẹ́ mi àṣìgbà iṣẹ́ ọ̀ṣẹ́ àkọ́lẹ̀ sí fọ̀ lóògùn mọ́sí fọ̀ lóògùn lọ ohun gbogbo ṣíṣe tó yá nílé àkọ́lẹ̀ sí fọ̀ lóògùn mọ́sí fọ̀ lóògùn lọ àṣẹ ni ẹ̀kí sábà ní orúkọ Jésù Kristi ẹgbẹ́ gbogbo ẹ̀yà ń gẹ́rù ní sẹ́yìn ní ìròyìn ayọ̀ mi ní orúkọ Jésù Kristi ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀já mi fún mi sẹ́ ẹ̀rí ayọ̀ mi àkọ́lẹ̀ sí ní ògo ńlá ìtí ọmọ mi gbogbo àgbáyé àdéhùn àkọ́lẹ̀ sí ní ògo ńlá ìtí ọmọ mi gbogbo àgbáyé ní orúkọ Jésù Kristi àní ẹgbẹ́ gbogbo ẹ̀yà ń gẹ́rù ní sẹ́yìn ní ìròyìn ayọ̀ mi sẹ́ yóò láti fi jílẹ̀ múlẹ̀ nípa tìbàtì kọ́ ẹnikẹ́ni oṣù lè yé padà wípé kí ni àní ìrànlọ́wọ́ láti bí mímọ́ wá ìṣe ìrànlọ́wọ́ láti bí ọmọ nígbà àti láti sọ́dọ̀ àti tọ́lẹ̀ mímọ́ nígbà gbogbo ọ̀yá àní lórúkọ Jésù ìgbéga ayọ̀ kọ́mọ̀ ìjẹ́ tèmi ní gbogbo nígbà gbogbo àní láti gun mẹ́rin ẹgbẹ̀rẹ̀ ayé lórúkọ Jésù Kristi àní olórí àwọn olùrànlọ́wọ́ pátá àtọ̀dọ̀ lọ́yà kẹmẹ̀sì kọ́mọ̀ tí ọ̀nà wa sẹ̀ àkẹmẹ̀sì wọn báyìí àní láti gun ẹgbẹ̀rẹ̀ àní olórí bàbá àwọn olùrànlọ́wọ́ ọ̀yà kẹmẹ̀sì wa látọ̀dọ̀ lọ́wọ́ wa àkẹmẹ̀sì wa látọ̀dọ̀ lọ́wọ́ wa àkẹmẹ̀sì wa látọ̀dọ̀ wa àní gbogbo lọ́yà kẹmẹ̀sì gbòòrò fún ẹni lórúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹni yòówù kó wù kẹ́ jẹ́ ibi yòówù kó wù kẹ́ wà ẹ̀yin lẹ́mọ̀ kò ní kan ṣe pẹ̀lú ti tèmi ohun kan ṣoṣo ni nítorí pé ẹ̀kọ́ láti jáwọ́ nínú ibi ṣíṣe yá ìparun òjijì ó dé bá ayé yín láti ṣiṣẹ́ lọ ọ̀yá ẹ di ẹni tí à ń ṣe ìsìndàgbére fún pé mọ́ sun orí ìpàdé tí ẹ̀jẹ̀ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi mo rán ọ̀rọ̀ àṣẹ jáde sínú ayé yín ẹni yòówù kó wù kẹ́ jẹ́ ibi yòówù kó wù kẹ́ wà lágbàáyé àní ọkùnrin obìnrin ọmọdé àtàlà gbóni ni èmi ọ̀fẹ́ mọ̀ àní òun yóò kọ́ ẹni kẹ́rin mọ̀ lò gẹ́gẹ́ bí agbára èmi ọ̀fẹ́ mọ̀ nítorí pé kiri lẹ́yìn Ọlọ́run kò sí agbára kankan níbi kankan mọ̀ nítorí pé lẹ́yìn Ọlọ́run kò sí lọ́ọ̀ kankan níbi kankan mọ̀ ìjẹ́mọ̀ wọ́dún má jẹ́ mọ́ àtàgbára ọ̀rọ̀ àṣẹ Ọlọ́run lọ èyí tá a fi fún mi ní agbára yìí pé kí àríkí mọ́ pàṣẹ lórí gbogbo tí mo bá fẹsẹ̀ àní gbogbo àṣẹ tí mo bá pa àní yóò fìdí mílẹ̀ ogbó tí wọ́n lè yóò tẹ̀lé tó bá tún yóò ṣe tútù ẹ̀yà àní ẹni yóò kó òkè jẹ́ ní orúkọ Jésù ẹ̀yà ìkókó gbóná ẹ̀yà àní òmù yín kó dà yí báyìí nítorí pé ẹ̀kọ́ láti jáwọ́ ní gbogbo tí ń ṣe ibi pátá nítorí pé ẹ̀kọ́ láti jẹ́ fàtí mọ̀ ayé mi láti mọ̀ ayé mi lẹ́nu nítorí pé ẹ̀kọ́ láti jáwọ́ ní gbogbo tí ń ṣe iṣẹ́ búburú ni mo pa àṣẹ mi ọ̀dọ́ lábàá ẹ̀yà àní ẹjọ́ òkú pátápátá kò lóra yé láti àkókò ìlọ gbogbo yín pátá àti agbára àti àtọ̀dọ̀ yín báyìí ẹ̀yà ẹjọ́ wọn àgbègbè ẹjẹ́ tá a mọ̀ sí ìsìnàgbére fún mi pé ìyókù díẹ̀ ẹsẹ̀ Jésù sọ̀rọ̀ ẹsẹ̀ ó àní orúkọ Jésù sọ̀rọ̀ ẹsẹ̀ àní ẹjẹ́ òkú pátá ẹjẹ́ tá a sì dàgbé láti àkókò ìlọ àní bí yóò kó òwú kẹwàá àní yóò kó òwú kẹjẹ àní ẹjẹ́ ní àgbègbè èdè àmọ̀ sí ìsìnàgbére fún mi pé kí ni àwọn pàdé àní lẹ́sẹ̀ Jésù ó mo pààyà sí ní àní ẹjẹ́ òkú pátá àní ẹjẹ́ òkú pátá ní orúkọ Jésù ẹni yóò kó yẹ ẹjẹ́ òkú pátá ní orúkọ Jésù àṣẹ ní agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ògo mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún oríire ayọ̀ tí wọ́n tún ṣe ní ayé mi ní àkọ́tún ní òní
pàápàá jùlọ fún ọ̀sẹ̀ yìí tí wọ́n ṣe mí lógo tó ga jùlọ fún gbogbo àwọn ogun tí wọ́n ṣe ní ayé mi fún ọ̀sẹ̀ tuntun mìíràn tó mú mi lọ láti lọ pọ̀ sí ní ògo àti oríire àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo dá gbogbo ogun padà sọ́dọ̀ mọ́mọ́ sọ wípé ó ṣe èyí fún gbogbo rere ayọ̀ fún gbogbo rere ògo àti fún gbogbo àṣẹ ayọ̀ rere tó lògùn tó ga jùlọ tí wọ́n tún ṣe dáyé bí ọjọ́ sísọ ni àti gbogbo tó fi jọ ti gbogbo agbá tó fi jọ lọ́rùn tí gbogbo àtọ́ àfijọ́ lọ́rùn ni ó bàbá ọmọ ẹ̀mí mímọ́ àti fún gbogbo ogun tí wọ́n ṣe ní ayé mi fún gbogbo òde tí wọ́n já ní ayé mi àti fún gbogbo àní àwọn kọ́ àjọpọ̀ àwọn àìmọ́ ní fífún ni èyí tí wọ́n kọlù pátápátá fún mi sẹ́ èyí tí wọ́n fi bínú ẹ̀kọlù tó ṣe fi yọnú ẹ̀kọlù pátápátá àìní láti gbàgbọ́ tí ẹ̀ láti pẹ̀lú àkólò wọn fún mi sẹ́ olúwa mọ̀ sọ wípé ó ṣe o olókojọ mọ̀ sọ wípé ó ṣe o àti ọmọ tó wípé ó ṣe o àti fún ọ̀sẹ̀ tuntun mi náà tó tún mú mi wọ̀ lọ́sẹ̀ àti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn rẹ̀ àti láti mọ̀ ayé mi iṣẹ́ mi lóògùn ti tèmi pátá àti fún òtòkòtòkò láti mọ̀ kọ̀ sí ní òwò àti rere ògo èèyàn láti pẹ̀lú forúkọ rẹ̀ ní gbogbo ọ̀nà mọ́dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún etí rẹ̀ tí kò wú láti mọ̀ gbọ́ tèmi lóòrèkóòrè fọwọ́ tí kò wú láti mọ̀ gbà mí nígbà gbogbo àti fún òòrè ọ̀pátá tó mọ̀ gbà àyè láti mọ̀ gbọ́ ọ̀rọ̀ láti mọ̀ bá mi sọ̀rọ̀ nígbà gbogbo ìjẹ́pọ̀ wò náà láti mọ̀ kọ́ mi láti mọ̀ tọ́ nígbà gbogbo ògo ìyẹn ní forúkọ rẹ̀ èyí tí mo ṣe kí ó rà síwájú àti àbọ̀ gba ògo lọ ẹ̀ àbọ̀ gbà yín lọ ẹ̀ àbọ̀ gbogbo lọ ẹ̀ àbọ̀ gbà yín lọ ẹ̀ àbọ̀ gbogbo lọ ẹ̀ àbọ̀ gbà yín lọ láti mọ̀ jẹ́ àgbà bó sì jẹ́ àgbà ìjà tí wọ́n lọ iná mi mímọ́ àti agbára àti àṣà tí ó rẹ̀ láti mọ̀ sọ́rọ̀ tí mo ti rà lọ iná mi mímọ́ agbára àti àṣà tí ó rẹ̀ láti mọ̀ sọ́rọ̀ bó ti rọ ọwọ́ ọ̀tún láti mọ̀ nàìjíríà bá ti jáde lọ àyè láti mọ̀ kọ́ wa láti mọ̀ bọ̀ wa àyè láti mọ̀ dárí wa láti mọ̀ fi amọ̀nà àyè láti mọ̀ mú àpọ̀ṣí ní agbára àti mímọ́ àti mísí rẹ láti mọ̀ gbé nínú òfin rẹ nínú àṣẹ rẹ láti mọ̀ sọ́jà lágbára nínú rẹ nígbà gbogbo láti mọ̀ mú àpọ̀ṣí ní ọgbọ́n ìbàṣẹ nígbà gbogbo ìjẹ́gbẹ́ ìkẹ́ni òfin ní yàtọ̀ tàbí yàtọ̀ sí kọ́ níwájú ọlọ́run láti lọ bọ́ tẹ ìlú àfọ́ ọlọ́run mìíràn àyè láti mọ̀ sí wọn olúwa èyí tí ìjọba òfin bọ́sọ̀ bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ sí olúwa láti mọ̀ sọ agbára àti àṣẹ tí èmi kalẹ̀ àyè láti mọ̀ kọ́ láti mọ̀ wọ ọwọ́ ọ̀tún láti mọ̀ gbélé wa lórí láti mọ̀ sùúrù fẹ́ni kọ̀ọ̀kan wa nígbà gbogbo lọ́jọ́ gbogbo àyè láti mọ̀ pọ̀ sí ní ìbùkún rẹ ògo rẹ ọ láti bí àṣírí àṣírí rẹ ògo ní forúkọ rẹ pé wọ́n ṣe èyí ní forúkọ tí ẹ̀dá mọ̀ yá gbórúkọ rẹ àpò ṣiṣẹ́ ọba àwọn ọba mímọ́ rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ìyìn ògo yẹ ọ́ ìwọ ọlọ́run mi ìyìn ògo yẹ ọ́ Jésù ìwọ ọba àwọn ọba ìyìn ògo ọlá àtọ́pẹ́ ni fún ọlọ́run ẹ̀ tó ń gbọ́ àdúrà mi ẹ̀ tó ń gbọ́ àdúrà rẹ ẹ̀ tó dá èmi àti ẹ̀ láre ẹ̀ tó ṣàṣepẹ́ rere nígbà gbogbo ayé wa èyí tó sì tún tẹ̀síwájú fún gbogbo ogun tó ti ṣe fún gbogbo ogun tó ti ṣe fún gbogbo àṣepẹ́ tó ti ṣe nínú ayé mi nínú ayé rẹ pàápàá jùlọ fún tẹ̀síwájú tó tún mú dé bá ayé ẹnì kọ̀ọ̀kan wa ìyìn ògo ọlá àtọ́pẹ́ ni fún ọlọ́run yìí òun títí láì àti láíláí yóò sì mọ jẹ́ ògo àti yóò sì mọ jẹ́ tètè láíláí bẹ́ẹ̀ ni yóò sì tún mọ tẹ̀síwájú nínú rẹ̀ nínú ayé wa gbé tẹ̀síwájú lọ ní orúkọ ti Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi ẹ má ṣe ká gbàgbé ìyìn ẹ̀kan àbí ọjọ́ kan láàrin oṣù ìyẹn mẹ́ẹ̀ẹ́dógún oṣù á rí pé ọ̀sẹ̀ tí ń bọ̀ òun ni ọgbọ́n tí bá sí ìjọ Tuesday ìyẹn madi lọ́bọ́ sí ẹ jẹ́ ká palẹ̀mọ́ láti yan Ọlọ́run lógo palẹ̀ ọkùnrin mọ́ láti dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ láti fẹ́mi ìmoore hàn sí Ọlọ́run yẹn ó ṣe bẹbẹ nínú ayé mi ó ṣe bẹbẹ nínú ayé rẹ̀ wọ́n mọ rírì oore rẹ̀ mọ rírì oore rẹ̀ mọ rírì oore rẹ̀ mọ wò báyìí torí pé ọ̀tajà àbí ọ̀pawó ohun tún ṣe fún ojú owó tó ń fojú sí pé ọ̀pá lọ so palẹ̀ ọkùnrin mọ́ láti yan Ọlọ́run lógo mọ wò bí kí ni ọ fẹ́ dúpẹ́ lórí náà wọ́n sá ti palẹ̀ mọ́ láti yan Ọlọ́run lógo jẹ́ kájọ jùmọ̀ yìn Ọlọ́run jẹ́ kájọ jùmọ̀ gbé bàbá yẹn ga ó sì rí wípé lóòótọ́ tó lòdòdó ó ṣe bẹbẹ nínú ayé rẹ̀ ọgbọ́n tó rí ni ó ní tọ̀wọ̀ ó sì rí wípé rere ní Olúwa ọ̀tọ̀wọ̀ ó lè mọ̀ bí rere ni bí èsì rere ṣùgbọ́n wọ́n tọ̀wọ̀ nípa yíyìn nípa gbígbéga nípa dídá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ wípé kí ni ipòkípò yóò wù tẹ́lẹ̀ wá ìsá ti máa yìn mí ó sì rí wípé Ọlọ́run mọ̀ ṣe bẹbẹ nínú ayé rẹ̀ ju bó ṣe ṣe láti ẹ̀yìn wa lọ ìyanu àbí oṣù mọ́jẹ́tẹ̀ ọ̀rọ̀ yóò àmọ́ di ìyàlẹ́nu ò tí ì bá ṣe àwọn èbó ẹ má fi mí ṣe ẹ̀yọ wonderful miracle lójú gbogbo àwọn ènìyàn táwọn yóò mọ̀ kọ́ sóòwò náà sì ni ọwọ́ àmọ́ fi gbé àsọ̀fọ́ pé èmi náà ni Ọlọ́run ṣe mí lógo tó bẹ́ẹ̀ bó tẹ̀ ní lẹ́nu ọkùnrin ọ̀fẹ́ yín sáwọn èèyàn láti pé kíni kó lè mọ̀ pé lóòótọ́ àti dòdò Ọlọ́run ṣe ọ lógo orí tọ́lọ́ ṣe ṣe ọ kì í ṣe orí tó ṣe gbé pamọ́ nítorí pé kíni orí ńlá bàbá ni ó jẹ orúkọ Jésù sì ti rí bẹ́ẹ̀ so ẹ jẹ́ ká palẹ̀ mọ́ láti Ọlọ́run lógo pẹ̀lú ayọ̀ ńlá tó ga jùlọ obìnrin tó dàbí rẹ̀ òun náà ni ìjọba ọ̀run òpin ayé là wà ìpadàbọ̀ Jésù Kristi ti dé tán gba Kristi lólúwa tó lùgbàlà rẹ ayé sì ń bẹ nílé ọ̀dàgùtàn ẹwà ògo rẹ pé ọgbẹ́ máa ń bọ̀ wọlé 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 nísinsìnyí ẹwà ògo rẹ pé ọgbẹ́ máa ń bọ̀
darapọ̀ mọ́ Jésù kó náà darapọ̀ mọ́ kíyèsára kí Sátánì àtàrí kéré àwọn ẹni bí àbóhun ayé kí wọ́n sì mú kó lójú ọ̀nà títọ́ Ọlọ́run pàápàá jùlọ kí wọ́n bá ti kùnà ìjọba Ọlọ́run tó pé èyí ṣe pàtàkì ìjọba ọ̀run òun nílé wa sórí ayé yìí ọjà ni ìrìn àjò ni àwa ṣe fàájì ni so èyí tó fi jẹ́ pé ó pọn dandan fún wa ká rògbòlò so lẹ́yìn fàájì a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ padà lọ sílé a gbọ́dọ̀ ṣe fàájì sọ̀lé náà ibi tó ti gbé sẹ́pà tó gbọ́dọ̀ kíyèsí ààrẹ rẹ̀ tó gbọ́dọ̀ kíyèsí ara kí ohun ayé yìí Sátánì àtàrí kéré tàwọn ẹni bí ni àwọn tí ń pọ̀ lójú àti wọ́n fi ọṣẹ yẹ́ ni kí wọ́n bá mọ kú òlójú ọ̀nà tọ́lọ́run àti lè ṣèjọba ọ̀run agbára àti lè kíyèsí ara àti mọ́ lè ṣèjọba ọ̀run Ọlọ́run ìmẹ́ àti ẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi. Bàbá rere o, ìwọ lọ́lọ́run òtítọ́ ayérayé, ìwọ lọ́lọ́run òdodo àtóbi jù o, ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé, ìyìn dúró de ọ lẹ́nu mi. Ìbẹ̀rù pé ohun gbogbo, ìwọ lọ́lọ́run òtítọ́ onímájẹ̀mú ayọ̀, ìwọ lọ́lọ́run òdodo tí kìí dá májẹ̀mú, ìwọ lọ́lọ́run adánimọ̀ gbàgbé tó ní gbogbo ògo, ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá adágbòwòsàn gbọ́ ọgbẹ́ àti ẹ̀yẹ ní orúkọ ti Jésù Kristi. Àwímọ̀ yẹ̀wò àyànrò wà sọ pé ṣe gba ọgbẹ́ àti ẹ̀yẹ ẹ̀mí àwọn wòlíì ní orúkọ Jésù Kristi. Àní àtàwá tí a wà níbí sè àti gbogbo àti wọ́n gbọ́ àti wọ́n wò wá apanupọ̀ àjùbàrẹ̀ aṣẹ́lẹ̀ gba ọgbẹ́ àti ẹ̀yẹ jíjà yìí láwọn ọmọ yẹn ọ́ láwọn orúkọ rẹ̀ ga láwọn fọpẹ́ forúkọ rẹ̀ ògo ìyàn láti pè ní forúkọ rẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ tí bàbá, oore ọ̀fẹ́ tí ọmọ, oore ọ̀fẹ́ tí ẹ̀mí mímọ́ ó ṣùrù fún wa, ó bùkún wa, ó gbé wa ró, ó sọ wá dayọ̀, ó ṣàṣepẹ́ tó lógo jùlọ ní ayé wa. Ayé nìkan bẹ̀ sí fọ̀ lógo ẹ̀yà kòtò wálẹ̀ mọ́. Àrí gbogbo ẹnikẹ́ni tó bá tún dìde ìyọ́ lọ́dà bí ní dáadáa fún ayé wa, fún iṣẹ́ wa, fún ọ̀nà wa, fún ìrìnàjò wa, fún iṣẹ́ ìránṣẹ́ nìkankan wa. Àìláta kò lọ ìbínú àti ìyọnu Ọlọ́run ọbẹ̀ sí ní kọlù wọn báyìí. Èyí tí kú ọbẹ̀ sí kú dànù, èyí tí wèrè ọbẹ̀ sí yàwòrè dànù, èyí tí sinmi ọbẹ̀ sí sinmi dànù, èyí tí bùkún ọbẹ̀ sí bùkún jẹ, èyí tí ayọ̀ ọ̀yà rọ pátápátá. Bẹ́ẹ̀ ni orí kò ṣe é padà. Paríparí ìjọba ọ̀run kò tó bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ mọ́. Bẹ́ẹ̀ ni àníjọba ọ̀run kò ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́. Àfìjọba ọ̀run ṣeré jẹ́ níkẹyìn káàbọ̀ ọmọdọ̀ rẹ bọ́ sínú ayé Olúwa rẹ kò sì mọ èèyàn fada ohun tí a gbọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méjì hallelujah 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 ògo 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 fún alókè. Àmín àmín àmín.